فوزا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أدى قفل غبا عليكم إكيالون أولي أجنجة الله مبا نبوة محمد صلى الله عليه وسلم. gẹ́gẹ́ bí àwọn kókó ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ahkamul janaiz, ìdájọ́ Islam lórí òkú mùsùlùmí tó bá kú. Kí ni Islam ó ní kí a ṣe fún òkú yìí? Ká má gbàgbé pé gbogbo tí ṣẹ̀ríà kó ní ká ṣe fún òkú àwọn nǹkan tí yóò ṣe àǹfààní fún ni. àwọn ò lè mọ nítorí lè ṣe àǹfààní fún òkú lẹ́yìn ìgbà tó bá kú tán, torí ó ní kan sí pẹ̀lú gọ́ìb, ìmọ̀ kọ̀kọ̀ ni. àwa mọ nǹkan tó lè ṣàǹfààní fún aláyé, amóúnjẹ tá a lè jẹ tó lè kó ìnira bá wa, a sì mọ̀ èyí tá a lè jẹ tí ó ṣàǹfààní fára. àwọn òkú tán ti kú yìí àwọn náà ń ṣẹ̀mí o, wọn ò kú, àwọn ń ṣẹ̀mí, wọ́n ti kú àmọ́ wọ́n tún ń ṣe àwọn ẹ̀mí. ìṣẹ̀mí kan ni wọ́n wà. àwọn nǹkan tí ó máa ṣe àǹfààní fún wọn Ọlọ́run ọba olómọ àtàníbà Muhammad ìyá náà fi ń ṣe àlàyé fáwa náà kí àwa náà máa ṣe àwọn kan báyìí fáwọn òkú wa. a ti ṣàlàyé àwọn kan tó jẹ́ súnnà tó yẹ ká ṣe lẹ́yìn òkú tí ó ṣe àǹfààní fún un. àwọn nǹkan tí ó wá yẹ táwọn èèyàn ń ṣe lẹ́yìn òkú ìyẹn là ń ṣàlàyé lọ́wọ́. Islam fẹ́ ká ṣe as-sadaqa, sàárà, ó fẹ́ ká ṣe fòkù, sàárà sì máa ń bá. àmọ́ Islam fẹ́ ká máa wá máàkì ọjọ́, Islam fẹ́ bẹ́ẹ̀, nítorí pé kò sí dalilu fún látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, kò sí dalilu náà nínú al-Qur'ani bẹ́ẹ̀. dalilu kan wà pé ká ṣe sadaqa, ká sì ṣe àdúà, ká ṣe fáwọn òkú wa. àmọ́ kò sí dalilu fún débi pé ká máa ṣẹ̀ṣà ọjọ́, pé tó bá di ọjọ́ kẹta òun láwa ṣe àdúà òkú, tó bá sí ọjọ́ kẹta afẹ́ ṣe sàárà, tó bá di ọjọ́ kẹjọ afẹ́ ṣe sàárà. kọ́dà àwọn mùsùlùmí àwọn náà tún máàkì yí ẹ̀ báyìí ọdún pẹ́tọ̀ òní ni alájì kú, òní wọ́n pọ́dún kan tí wọ́n kú o, òní wọ́n pọ́dún méjì tí wọ́n kú.
kò bá mu. wàláì bá a ti máa ń ké tó yìí náà ní gbogbo ìgbà a sì ráhùn tí wọ́n ń ṣe aráhùn tí wọ́n ń ṣe kókó kú tó bá yẹ kó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni a bá nínú tàn yóò fi dòní torí gbogbo apápátá la nífẹ̀ẹ́ ànẹ́bà Muhammad àmọ́ yóò ti wà lákọọ́lẹ̀ kò ní kú òní ni ànẹ́bì kú tó di 40 years òní ló di tó di 41 years àbá bẹ́ẹ̀ tí ó fi dòní bó láti wá rí eléyìí àsàwọn káfìrí ni lára àwọn nǹkan tó sì máa ń di albid'a tí máa ń fa bídíà nínú ẹ̀sìn àtàṣàbúhú bilkufa lára àwọn nǹkan tí máa ń fa okùn bídíà ni ká máa kọ́ sí àwọn káfìrí ìbáwọn náà ń ṣe báyìí ìbáwọn náà ń ṣe báyìí àwọn gèfèrí àwọn náà máa ń máàkì àwọn náà máa ń láwọn yí ẹ̀yìn òkú padà tí ó dọdún kan táwọn àbáwá wájà ó dọdún kan táwọn ìyá wájà ó tọdún méjì lónìí ó tọdún mẹ́ta lónìí àtàkáfìrí ni kò sínú àsàsìlám fọ́nà bẹ́ẹ̀ kó wà nínú àsàsìlám pé àwọn àfáà tí wọ́n ti kọjá lọ á bá tiwọn náà yóò wá jẹ́ pé gbogbo ọjọ́ ayé wa láyé a máa fi sa ẹyẹ láwùjọ yìí nínú ìsìlámù kọ́dà ní rẹ́sì ti mọ́ a máa bá alákọ̀ọ́lẹ̀ ní pé dá ṣé wà lími di 20 ọdún lónìí náà papòdà á ti bá ṣùgbọ́n nǹkan wọ́n yìí àsáwọ̀ ni ìkọ́sí àwọn káfìrí ni àyàn sì ń ṣe dáadáa kọ́dà ẹni tí ò bá sí ń lé ìtò náà bá wà olóòsè ní ìjọ Friday kọjá ní Friday or Thursday bọ́mọ kan ti kó àkàrà wà nù àkàrà ó dín gbàngbà báyìí wọ́n bá wa lùsẹ̀ wọ́n ní ẹgbà ẹmọ́ bínú tó ọlọ́run ìyá mi kú ọdún kẹsàn-án rè mo á ní ká máa dín àkàrà ó kàn á kàmìlá náà ni irú ọmọ yẹn pé ó ṣe nífẹ̀ẹ́ ya rẹ̀ tó kò sí nílé oṣù lòun wà ìwé sàfẹ́ lè jáde ẹnìkan ọ̀gá ní àmọ́léyà tí wàá jẹ kó jẹ ni tí wọ́n bá jẹ lọ́nà jẹ́ sí ẹ o ó wá fáwọn èèyàn eléyìí mú wọ́n sà mú gbàtọ́ wá pẹ́ díẹ̀ bí ọgbọ̀n ṣẹ́jú wọn á rí wọn á pè gbàpọ̀ ti fẹ́ràn ya rẹ̀ tó yóò sì dùn púpọ̀ àmọ́ èyí tó ti fún ẹ yìí sàárà sí sàárà lọ sí ni àbí ìhò lọ sí ó ní sàárà nìkan sàárà ní ó lẹ́kọ̀ọ́ ní Islam orí ẹ̀sìn ni ẹni tó bá ní bùkátà sí nǹkan òun la máa ń ṣe sàárà fún tó bá rẹ́ni tí ó wà ní kíláàsì lápẹjú ẹni ṣe kòró ra handout bẹ́ẹ̀ tálíkà làwọn òbí rẹ̀ ẹ̀ẹ́dọ́gba bákan náà níta ń sọ́fà ọwá mú lápò ọ fi ra handout tuntun ládá tó bá rí ń bẹ́ o kó bá yá rẹ̀ tààrà lọ sí òun ó nídìí ẹnu abẹ́ni tẹ́bi ń pa ọmọ àwọn tẹ́jọ́ ń gbé bọ̀ tẹ́bi ń pa ọ sì gbé ike kan láìsí gbà máa jẹ́ lẹ́mìí tiẹ̀ ládá tí bá ń bá bẹ́ẹ̀ bó ṣe ti sàránù. àwọn gbàtọ́ wá dé kára nísìnyí àwọn àbúkọ àwọn tó fún nísìnyí wọn nídìí àkàrà eléyìí ti jẹun àárọ̀ tọ́ba tí a jẹ́ pé ó fẹ́ wúlò fún wọn ni kọ́ra búrẹ́dì sí kọ́ra pí ọ̀tà sí fún wọn tí oúnjẹ àlàkàrà ní ọlọ́run tà ní kó yé dáadáa láàgbà olóòtọ́ ni wá dìgbà míì bu àǹkà báyìí wọ́n máa sí báwọn ẹ̀sìn àti káàkiri ní ìsinú wà láì ó ti wá wọ Ìlọrin náà tí báyọ̀ lọ́kàn jẹ́nu àwọn àtàtẹ́ tá a kọ́ láti àwọn ẹ̀yà ní máa ń gbé bọ́ kọ́dà nísìn níbi tán bá dé àwọn nǹkan tí ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àfáà yìí sì dákẹ́ àwọn àfáà àgbàlagbà alábòsí ni wọ́n wàláì torí pé àwọn tí wọ́n jí ọ̀dọ́ àfáà bíi ti ọba yìí àbí káwọn kọ́ ọmọ kéwú bíi ti ọba yìí àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n mú wá tó láwọn ń rí ní ọ̀ràn kìíní ni wọ́n ń rí ní ọ̀ràn bídíà yìí ni torí pé ó bá ìfẹ́ inú àwọn àfáà yìí mu àwọn àgbàlagbà àfáà wọn oníjẹ́ tán sọ̀rọ̀ nísìn báyìí nísìn tó kù bá okùn tó bá kú nísìn báyìí ẹ̀rí wọn alẹ́ bá náà rẹ̀ àbẹ́yẹ rí ni ẹ̀rí rí wà ní àwọn tí ń ṣe ń lọrin náà tí wọ́n ti kọ́kọ́ rí láyé kù tí mo ti kọ́kọ́ rí pé wọ́n alẹ́ báyìí alájàlàkẹ́ wájà alájàlàkẹ́
gbogbo àwọn àṣàkáàfì lélẹ́yìí òní àwọn kan tó máa mú bídà wọ ní ẹ̀sìn ẹja Islam ló dáa jù wàláì ẹ̀rí àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n máa ń reason sí Islam òní wọ́n fi ń ṣe Islam wọ́n ń reason sí ni àwa ò kí ń ronú tí wọ́n níwùwá tí wọ́n ti ní the best tí wọ́n ní the best ṣèbéyàn ní plan tiwọn èèyàn bíi tiwọn tọ́lọ́hún ránṣẹ́ oló plan tiwọn but tiwa ọlọ́run ló plan yẹn ó fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi jẹ́ pé sábà ṣe sọ́dákọ̀ fún àwọn òbí wa àwọn òkú wa tó kú sábà ṣe dùá òkun kárìn lànà sunnata ànábì Muhammad sallallahu alaihi wasallam ní sàárà sínú àwọn tán ní sàárà àbí àdúrà kò lè bá òkú àwọn sínú wọn àìsàn fún ìjẹjọ النبي صلى الله عليه وسلم قل إذا مات الإنسان انقطع عنه عمله ومن يباتك إسالة سنانية إلا من ثلاث أكي كمتا إلا من صدقة جارية سارة نصفون راري tí ó dúó òun ni mo fi ní kọ́kọ̀lọ́pọ̀ wa káìdè sí sàárà ara kalẹ̀ sọ́dákọ́tù lè járíyà kálukú ó ṣe tiẹ̀ kó tó kú gbogbo àwọn tá a fẹ́yìn kalẹ̀ fún ọ̀nà kó sànù wọn bá nípa àwọn lè má ka àbí pẹ́pẹ́ tí wọn làwọn máa rán tó alábìrin mi ń sọ́dọ̀ kọ́ ti járe ya kọ́ láǹfààní ní ti omi ń dààmú aládùúgbò yìí ọgbẹ́ bọ̀wọ̀ fún wọn èmi ò lágbára bọ́ ò kànga lèmi lágbára ọgbẹ́ kànga fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aw ilmi yuntafa'u bi àbí ìmọ̀ tí ń ṣe àǹfààní báwọn èèyàn ẹwà òjò táwà yìí sí ìmọ̀ àwọn àfáà ní lọ́kì púpọ̀ ọláì tó bá ní àwọn ti dáná ní gbogbo àwọn àfáà tání wọn dájọ́ ẹwù àǹfààní tí wọ́n rí lónìí ẹwà gbogbo àwọn àfáà tí àwọn èèyàn ẹwà àwọn àfáà yẹn súnfí níjà yìí àwọn àǹfààní táwọn àfáà sún náà rí àwọn orí bẹ́ẹ̀ bá wẹrí nẹ́ẹ̀tì nísìn tíra amọ́ láti jáde lórí nẹ́ẹ̀tì tíra amọ́ láti jò pé tó ti sàǹfààní ẹ̀sìn fáwọn èèyàn mélòó lẹ́fẹ́ lórí nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bá sì bọ́ sórí nẹ́ẹ̀tì nísìn àwọn tó ti wá bí kọ́ àwọn amọ́dá ti já níyìn àwọn Imam Maliki rahimahullahu ta'ala ẹ máa rí àwọn tí àwọn lórí Malik lórí nẹ́ẹ̀tì ni àwọn Abu Hanifa ẹ máa rí Al-Imam Ahmad Imam Bukhari Ibn Taymiyyah Sheikh Muhammad Abu Wahhab àwọn ọmọ táwọn eléyìí nílé eléyìí tí wọ́n kọ́ kalẹ̀ táwọn ò dà níyàn táwọn tẹ̀fẹ́ gbowó lórí ẹ̀ wọ́n kàn kọ́ bàgàdà kalẹ̀ náà ni ó wá di táwọn lónìí gbogbo gbà táwọn yẹn bá ti ń ka tírà yìí tí ń sàǹfààní fún hádà ilmi yuntafa'u bihi àwọn yẹn ń sàǹfààní bí àwọn afá yìí ẹ wá àwọn afá òsín àwọn afá àsín náà àwọn náà tún lọ́pọ̀ sí àwọn tàná lọ àwọn tàná ò ráfà ní rìkọ́dù tí wọ́n kalẹ̀ Albani ti kú nísìnyí dòní lórí nẹ́ẹ̀tì ẹ sì máa rí àwọn ọ̀rọ̀ tí àwọn fatuwa táwọn ti ṣe lálùbárí àwọn wàásù wọn ẹ máa gbọ́ báyìí ẹ máa ka ti tírà ẹ máa wo ti fíìmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó káwọn náà tó káwọn náà gbìyànjú káwọn náà wá ìmọ̀ tó táwọn ìmọ̀ sàǹfààní pẹ̀lú ìmọ̀ wa. ẹlẹ́kẹta awwaladi salih yad'u lahu àbí ọmọ dáadáa ìtàfẹ́ lọ́gán nìyẹn tí ń ṣàdúrà fún so kìí ṣe pé ṣẹ̀ríà ó takò ká ṣàdúrà bó ti kó láti ṣàdúrà tí ń ṣàdúrà fáwọn òbí rẹ̀ kò ní kó lọ háyà mú ẹ háyà àwọn èèyàn fàdúrà ìtọ́kùnrin ṣe ni pé tó bá rí ẹni yìí rọ́júlù sọ́ọ́lìhù ọlọ́ọ̀bá ọ̀dọ̀ ẹ̀rọ kẹfà ń ṣàdúrà fún òbí mi kanáà abẹ́ ṣàdúrà fẹ́mi náà tí wọ́n bá pé èyí sọmọdá èyí tí ẹ̀ dáadáa ń tiẹ̀ àmọ́ yẹ wọ́n ẹ̀rọ jùlọ wọ́ládù sọ́ọ́lì yad'u lahu mo dẹ̀ sọ fún wa pé gbogbo ìgbà táwa náà bá ti rántí ọmọ dáadáa nítorí bá fi lè mú ọ tó ń ṣàdúrà fọmọ rẹ àwọn ọmọ mi lákòójẹ́ kan jọ ọmọ o àwọn ọmọ mi ti wíwọn yé wọn o àwọn ọmọ mi jẹ́ kan lálùbáríkà o ọmọ ẹ̀kọ́ ọmọ dáadáa ní ọ tí èsì bàbá abú ó yẹ kọ́ rántí àwọn òbí rẹ̀ mẹ́rin náà tán ti kú ó yẹ kọ́ rántí wọn mọ́sàbá ń foríjì bàbá tèmi náà mọ́sàbá ń foríjì ìyá mi náà bá ń foríjì bọ̀dá mi náà láwọn ṣàdúrà fún wọn láwọn tó lẹ́lómi ó gbé bó láti wá pé bó láti wá ṣàdúrà fún wọn ẹlòmí ò tí ì gbà pé òun ti ṣàdúrà àdúgbò wáyé pé wọn kó àwọn èèyàn ìgbàlẹ̀ mi wọn balẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn àfáà ni wọ́n kọ́ àwọn àfáà àwọn ni wọ́n ṣe tàwílù àwọn kan báyìí lọ́bẹ̀ ní tipa tako ìṣàdúrà fókù ó sì dá púpọ̀
àwọn àfá yìí tí wọ́n fẹ́ sọ kán máa rìpọ́ọ̀tì ẹ̀ fún wọn báwọn àfá ti ń sọ ni ẹ má sọ pé àwọn wọ́n ní kẹ́ ẹ má ṣàdúrà kókù mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ wọ́n ní bá a ti ṣàdúrà kókù ni wọ́n lè bá súnà mu ẹ̀yẹ wíwá àwọn tẹ́ bá ń sọ fún náà wọ́n lè bá súnà mu èwo ló bá súnà mu tí wọ́n bá súnà mu lóòótọ́ yìí náà ó bá súnà mu wọ́n yẹ púfẹ̀ náà ẹ̀yin náà púfẹ̀ fún wọn ìgbà tí mo bá rí púfù fún àwọn ará bí ó pàmò náà ẹ̀ lẹ́rìí lóòótọ́ ní tẹ́ jẹ ni ẹ̀ ń wá so eléyìí nǹkan ká máa ṣe àwọn àdúrà fáwọn òkú wa ìsìláàmù sí kẹ́lẹ́ kò tako àmọ́ ọ̀nà ká gbà ṣe ń lásọ yìí ọ̀nà tí yẹ ká gbà ṣe ń lásọ yìí ìwà kójọpọ̀ ká máa ṣàdúrà fún wọn wallahi fìtínà ni nítorí máa ń já ìyà kalẹ̀ fáwọn òkú tó bá wà nínú sàárè. náà nínú kan tí a sọ pé a fẹ́ pàkíyèsí ara sí náà bákan náà ká tó parí ẹ̀ ó ní ọ̀rọ̀ alkọ́bùr ọ̀rọ̀ sàárè sàárè lára àwọn nǹkan tí ó yẹ ká mójútó ni alhamdulillah adúpẹ́dọ̀ ọlọ́run ọba nǹkan tí ń yàtọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní tẹ́ nílùú yìí léyìí tí ò bá mu ká mọ́ ní tẹ́ àti wá ní tẹ́ ní sí bó ti yẹ pé iṣẹ́ náà ti kún so àwọn ìgbà pé wọ́n ti tún ṣètò bùnmí ìgbìyànjú tó kàn yẹ ká máa ṣe àti àdúà pé kọ́lọ́run ọba kó bá wa darí ẹ̀mí àwọn tí wọ́n ń ṣàmójútẹ́ yìí kó bá wa darí ẹ̀mí wọn sí ọ̀nà tí ó lálàáfíà nítorí pé kò yẹ kó já sí pé ẹnìkan ṣoṣo ní ó máa mójútó ọ̀rọ̀ tẹ́ ibi tó léwu dé tí ẹnìyẹn bá fi lè fayé lẹ̀ ìdààmú bá ló mọ̀ ẹ́ pípòlá torí kò sí ẹni tó mọ̀ tán bá dé so inú àwọn mẹ́sì tó wọn bẹ́ẹ̀. bákan náà bá a ti máa ń gbà gbẹ́ sàárè bá a ti máa ń gbà gbẹ́ sàárè eléyìí náà ó yẹ kán sí àtúnṣe rẹ̀ àmọ́ táwọn bá rí àtúnṣe ń ṣe àwa táwọn bá ń gbé òkú wa lọ káà máa gbìyànjú ká máa ṣe àwọn àtúnṣe yìí kọ́dà tó bá ní bùkátà pé bẹ́ẹ̀ ti gbẹ́ sàárè yìí o àyè méjì lè ra yìí o ẹ̀sánwó àyè méjì àmọ́ mẹ́sẹ̀ ń gbẹ́ kalẹ̀ òun ni ìyòǹgbọ́ ọ̀dẹ́bẹ̀ kó sì ju òkú bẹ́ẹ̀ o ìyòǹgbọ́ ọ̀dẹ́bẹ̀ kó sì ju òkú bẹ́ẹ̀ at least ẹ̀ ń gbọ́dọ̀ ọ̀gbẹ́ kó jìn tí yóò bá ti gbẹ́ láhàd bó jẹ́ pé láhàdùn gangan òun là Nabi sallallahu alaihi wasallam òun ló recommend fáálì ọmọ rẹ̀ ó lóun gangan ní tiwa tòkínà pé láhàd òun ni ká ẹgbẹ́ sàárè wọ́n ti kọ́ gbẹ wọn ẹgbẹ́ tí ó jìn tírágbẹ́ tó jìn ẹ wá yọ yàrá ẹ yọ sí ẹ sì rí pé ojú òkú yìí ẹ kọjú ẹ sí kíbúlà èyí tó lálàáfíà nù ẹ lẹ́ni tó sọ pé ká kọjú òsí òkú sí kíbúlà nígbàtí a bá sin oníkòsẹ́rì oníbídíà ní báyìí kọ́dà kúrú sí ni gbogbo ẹni tí tó bá fi lè sin òkú lọ́dọ̀ tiẹ̀ ó lẹ́nu tó bá fi lè sin òkú tó wá kọjú òkú sí kíbúlà ẹni gangan ó ti di gèfèrí gèfèrí simple gan lọ́dọ̀ àwọn jàbátá kò fẹ́ rí simple àti di gèfèrí ò lé rárá wọ́n sà tí táwọn sà ní kò dáa ni wọ́n sà lọ́bẹ̀ wò na ìṣòro tábà yìí ni ó ní pé kéèyàn máa ibi téèyàn bá mọ kó lóun sí kíni yìí kó lóun jù bẹ́ẹ̀ lọ ní pọ́blẹ́mù ni. ìfún àwọn àfà tẹ́tí àgbà àfà ni wọ́n àwọn gan tí wọ́n fi ní àwọn tó ń ṣègbìyànjú lérè lẹ́yìn tó o bá ti ṣe báàkù díẹ̀ níwọ̀n bá tó ọ ṣédé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ òun ni àwọn kan náà ṣe débẹ̀ ibi tí wọ́n náà ṣe dé òun ni ibi tí gbìyànjú rẹ̀ mọ́ ni ọ̀wá ní tí
ọ̀wá ní close yẹ pápátá pé kò sí báṣù mọ́ o ẹ̀ndì rẹ o pé wàá tún ṣe lẹ́yìn lẹ́yìn tí ó di gèfè rí o kò yẹ kí yóò ṣe bẹ́ẹ̀ òun máa ń stọ́pù ìgbìyànjú ni because ó ṣeé ṣe àwọn àdìsí mi ọlọmọrin létà tó ti wá sọ tán wọ́n ti àwọn fún ní àwọn àdìsí rí láwọn àdìsí tí ò rí tẹ́lẹ̀ ó bá ládìsí náà ní àròyé nú àdìsí láròyé nú Ànábì sallallahu alaihi wasallam ó ní al-Ka'ba qiblatuna ahyaha wa amwata hadith sahih ni nígbà àwọn afáàní sọ àwọn afáà alahadith wọ́n ní hadith yìí ó sahih afáà nasar albani rahimahullah ta'ala àwọn sahih hadith náà wọ́n ní Kaaba tẹ́ẹ̀rí òní qiblatuna ibu kọjú sí wa ni ahyaha alaye mùsùlùmí ni wá àmúwàtà àbókù mùsùlùmí náà ìdẹ́ ẹ̀kọ́ kọjú sínú sáàdìsí àrẹ ìrìnà abẹ́bẹ̀ nìsí ṣé òkú náà kírun ni àbíbádà ilá àkọ́rẹ́dà akọrí sí kíbùlà ni tàbá sí náà ní àdìsí yìí sọ tó tàbá sí mùsùlùmí tó akọjú ẹ̀ sí kíbùlà ibùkọjú sí òun akọjú ẹ̀ tó kágbìyànjú ká máa kágbìyànjú kárí pé láàd àǹgbẹ̀ tàbá lè gbẹ èyí tá à ń gbẹ́ yìí náà kájí kó máa jìn dáadáa àìdín rẹ̀ òun fún àwọn oníṣẹ́ ẹbú ó fún wọn láǹfààní ó sì yóò rọrùn fún wọn iṣẹ́ ẹbú wọn ṣẹ́gbẹ́ tí máa ń gbẹ́ sáré láwùjọ yìí ó rọrùn púpọ̀ fáwọn tí wọ́n fẹ́ gérí òkú fẹ́ni tó fẹ́ gé apá òkú ẹni tó fẹ́ kí ẹsẹ̀ rẹ̀ ó rọrùn fún wọn láti gé kọ́lá kò nira fún wọn kọ́lá kò lè gbà wọ́n ṣẹ́jú márùn-ún tó yẹ gé tán báwọn yẹn ti máa ń bá ṣe ń gbé sáré lẹ́gbẹ́ kalẹ̀ ilákojú orí sí orí ọ̀rọ̀ gidi ẹ̀sọ́ bẹ́ẹ̀ òun ti mọ ibi tẹ́rí kọrí sí ó ti mọ ibi tẹ́rí kọrí sí ó ti mọ ibi tẹ́sẹ̀ wà èyí tó wá nídìí sí ni èrí ni so ìtọ́kàn nídìí pé àwa ti gbẹ́ sáré báyìí àwa ti pákó lé lérí kí ló wọ́n ṣe yóò kàn ọ̀kánkán bí erí òun yóò kàn kó ẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ kọ́lá kò nídìí kó wá gíga sọ́fìdì káàkiri yóò fọwọ́ ta báyìí pákó yọjú tí pápá ti yọjú inú ìtẹ́ tó ní bẹ́ẹ̀ ló fàyọ ẹ̀yọ̀ kan kàn àfàyọ mẹ́ tọ́sí ra àfàyọ kó kàn kọwọ́ bọ erí ni ọ̀rọ̀ pé sẹ́ni mo mú ikọ́ erí ló mú so nítorí wàá fẹ́ fi mú kó sì gé báyìí pọ́ọ̀yọ̀ bá mú dáadáa kò ṣẹ́jú mẹ́ta náà ni bọ̀ tó bá yẹ pé bàbá tẹ̀ gbẹ́ láàd tó bá gé dáadáa yóò wá sọ́fẹ̀ tí ó sì pé nìyí tí ó fi wá òun ló sì mọ̀ pé yóò kónú sàárè ẹni tí ó sì kẹ́ ọ tí ó kẹsẹ̀ bọ́nú sàárè lọ bẹ́ẹ̀ kú òun ló ti dàlìjẹ̀nú o tó wá ti pé láàd wá ni fóònù bá ti rọrùn tó ló fi jẹ́ pé gbogbo tí láwọn gbé wá wàláhì àbí àǹfààní ló jẹ́ fọmọ ẹ̀dẹ́ nìyẹn bí ìgbà pàdánù ti mọ̀ pé àwọn kan bọ̀ tó yẹ pé iṣẹ́ táwọn ọmọ ṣe ni pé wọ́n wó kù ní. kódà wọ́n ní kìí ṣe pákó bíi búlọ́ọ̀kù òun lẹ́tù fi di ibi ládùn yẹn òun lẹ́fi di pa kìí ṣe pátákó tí ó ju bíi òun lẹ́fi ti bàbá yìí ẹ wà á rọ ìpè sí àyín ẹ kì í dáadáa ṣẹpẹ́ ẹgbẹ́ náà wá jígà ni àti làágùn ni yóò sì kónú ẹ̀ ẹni tí ó sì kó síbẹ̀ lóru ó náà ti dàlì jẹnu tó léyìí àwọn àṣìṣe kọ̀ọ̀kan tó wà níbi sàárè rẹ̀ léyìí bákan náà àwọn àṣìṣe tó wà níbi sàárè kò yẹ ká jẹ́ kí sàárè máa ga bẹ́ẹ̀ bá dé sàárè ọ̀pọ̀lọpọ̀ ọtẹ́ lónìí àtàwọn àdúgbò lónìí wọ́n kọ́ nígbà tó yẹ bá kọ́ ebè sú bí àwọn ẹgbẹ́ gbé síbẹ̀ ni yóò wá ga gègèrè bẹ́ẹ̀ sì ni kò bá mu kò bá súnà nígbà fún ọmọ ká ṣe sàárè ká ṣe ní fún lẹ́bù bí wọ́n bá ti ga ní wọ́n bá díẹ̀ náà ní kí ó fi ga kò sí tó burú láti fi kankan ṣe àmì ibi tí òkú wa bá wà. Kádẹ̀ gbìyànjú pé ká máa gbé àwọn òkú wa lọ sí ìtẹ́
ká má sin òkú sí mọ́sálásí kò dáa kí sàárè wà ní mọ́sálásí lára àwọn àṣìṣe tó wà níbi sàárè lónìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sheikh àwọn àgbàlagbà àwọn àfà ńlá wọ́n ń sin wọ́n sínú mọ́sálásí wọ́n ń sin àwọn míì síta mọ́sálásí àwọn míì ilé báyìí tó máa ń ilé ìmáàmù báyìí ìwé wọn ti ti ẹlòmíì sí. ìgbà tí wọ́n wá sọ̀kò tiẹ̀ sí méjì bẹ̀rù bóòlù tiẹ̀ jẹ́ ṣé tó kó jẹ́ ìmáàmù ni ìmáàmù tẹ tó yàn náà ó dò tún yọbì kan yà yìí kó náà tó wá fi hàn síbẹ̀. mọ́sálásí àti sàárè wọn kì í papọ̀ pàtàkì jùlọ tó bá jẹ́ pé a ti máa kí irun sí òkú ìlà kò dáa. Ànábì sallallahu alaihi wasallam ó sọ bí hadithi ó dọ̀ bí hadithi Ànábì la tusallu ila al-qubur. Ànábì ni ẹ má kírun sí òkú la ẹ má kírun sí sàárè la tusallu ila al-qubur ẹ má kírun sí sàárè la àwọn àfáà ní haramu ńláńlá ni ká má kírun sí sàárè la kẹgbà Ànábì ti sọ báyìí ìjẹ́ tàbá wá rí mistake ìtànàbí ní kò dá báyìí káwá rí pé arínú àwọn àfà táwọn sọ tí wọ́n sin àwọn àfà yìí sí mọ́sálásí ìjó tẹ́rì fún wa ká lè fi sọ pé a lè sin òkú sínú mọ́sálásí jàmá tó tẹ́rì fún wa kò tẹ́rì fún wa lóòótọ́ àfà ni wọ́n but a ti fẹ́ gbé wọn tayọ ipò wọn àfáàsì nípò àwọn àfáàtẹ́ ń sọ ìyá Imam Shafi'i rahimahullahu ta'ala lára àwọn tí wọ́n sì sí mọ́sálásí ni ǹjẹ́ Imam Shafi'i rahimahullah sọ ń lọ ní kẹ lọ sí mọ́sálásí ok tí Imam Shafi'i kálọ̀ ń lọ bá ní ẹ lọ sí mọ́sálásí olóṣọ bẹ́ẹ̀ na Ànábì ní àwọn ò gbọ́dọ̀ kírun sókùlà kò sì yẹ kí òkú wà nù sàárè owó kìíní ó wà nù mọ́sálásí Ànábì sọ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ Ànábì àti iṣẹ́ Imam Shafi'i tó bá takora wọn sálámù tànẹ́bì Muhammadi kọ́dà Imam Shafi'i rahimahullahu ta'ala káwọn gan tó kú àwọn gan ti sọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní tẹ́ bá rí mú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn sọ tó pé ó kálàfà alkitab ọ̀rọ̀ Ọlọ́run àti súnà lẹ́bà Muhammad ó ní fàtùrùkú qawli mọ́mú Shafi'i ló bẹ̀ fàtùrùkú qawli mọ́mú Shafi'i ní ọ̀rọ̀ tí mo sọ ní ẹ sílẹ̀ ẹ máa ń lọ mọ́ ó ní ẹmú ti ànábì Muhammad ó wá sọ̀rọ̀ kan ó ní nígbà tó mo fi ń sọ tèmi ó ní èmi tí ń sọ nígbà tí mo ti ń sọ kọ̀dí dáhàbà ákìlì táwọn ò lè bá bó ti wí kọ̀dí dáhàbà ákìlì ńlá káyì mi lọ́ngbà náà lọ́mọ Shafi'i lórí bẹ́ẹ̀. Bákan náà àwọn míì wọ́n a máa sin òkú sí mọ́sálásí láwọn àfà wọ́n a ní pé tèbá ní Muhammad náà sì bí mọ́sálásí làwọn sàábé sí gbogbo ẹ̀ tó wá pé ẹ̀ láàfà tí máa ń sọ fún wọn sin àníbi sí mọ́sálásí ọ̀dọ̀ ẹ̀yọ̀ àfà kó nu ọkọ̀ rẹ̀ ńjọ́ náà àwọn sùhábà ò sin àníbi sí mọ́sálásí àmọ́ lóòótọ́ sàárì ànábì mọ́sálásí ló wà sẹ́ni pé tí wọ́n tẹ̀wọ̀n wá sí nímọ̀ lóòótọ́ òun ni ìsọkúsọ̀ lẹ́ ń sọ yìí ẹni àwọn sàábì ò sí mọ́sálásí ẹ̀tún wá ní sàárì ànábì mọ́sálásí ló wà àwọn olóhà sí ànábì tí báwọn sàábì náà ló sí ọwọ́ àfarabalẹ̀ ni mọ́ gbérí ọwọ́ gbẹ̀yìn dà gbogbo wa la mọ̀ pé ilé ànábì kò jìjẹ sí mọ́sálásí kọ́dà yàrá Aisha ó tún sún mọ́sálásí púpọ̀ débi ànábì sallallahu alaihi wasallam oní tó wọ́n fẹ́ sàlàyé bá nàbí mọ́sálásí àti yàrá Aisha bó ti súnmọ́ wọn tó ànábì lásìkò ẹ̀tìkáf òun máa ń yọjú lójú wíńdò tí Aisha náà sì yọjú lójú wíńdò tiẹ̀ náà tí ó sì máa dábí sí wọn lérí bó ti close tó nù. gbàtà ànábì wa kú sallallahu alaihi wasallam ìdààmú bá wọn sàhábà púpọ̀ láti ànábì sí àwọn kan ní irọ́
àgbẹ̀ lọ Mọ́kà ni àwọn ará Mọ́kà wọn sọ bẹ́ẹ̀ Mọ́kà ló ti wá àwọn Mọdínà ni ẹ̀jẹ̀ àgbẹ̀ lọ Mọ́kà Mọdínà láti ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lé wọ́n lé Mọ́kà ni alágbálá yẹn yàn yín o fọ́ọ̀mù ìyẹn lè yín o fọ́ọ̀mù ìyẹn ní kí ẹ̀sẹ̀ tó lè dààmú látara akẹ́tọ́ ní sàgbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan ní Iraq lágbè lọ Iraq lágbè lọ Iraq wá jí ìdẹ̀ pọ̀ Abubakar wade radiyallahu anhu ó lóun ti gbọ́ lẹ́nu àná Muhammad kánábi tó kú pé àwọn ànábì Ọlọ́run ibi tọ́lọ̀ bá fẹ́ kí wọ́n sùn ibẹ̀ gẹ́gẹ́ náà máa ń kú sí àyè tọ́lọ̀ bá fẹ́ kí sàárè wọn wà ibẹ̀ wọn kù sí láwọn ànábì Ọlọ́run àwọn wọlá pé àwọn ànábì Ọlọ́run kò kọ́lá kò dépò séwù òun ló fà tí àwọn àpá àwọn fi ń ṣe challenge fún àwọn Ahmadiyya Gulam Ahmed ó pera rẹ̀ lánàbí Ọlọ́run ọba àwọn tí wọ́n ti ń tẹ̀lé nígbà pa nàbí Ọlọ́run ọba ni àwọn àti ó kú saranga ló kú sí àwọn anítò àdìsí ẹ̀kẹ́ ló lérí rẹ̀ àwọn ànábì Ọlọ́run àbẹ́bí Gulam Ahmed wọn níbẹ̀ ni àwọn ànábì Ọlọ́run ibi tọ́nà bá lẹ́kún ó sùn ibẹ̀ wó kú ìgbà tọ́nà wá ní kí ànábì dín ibi tọ́nà ní kó kú sí saranga ni ẹgbẹ́lẹ̀ mẹ́rẹ́ ẹ̀sì sílẹ̀ náà ni kankan jù bẹ́ẹ̀ náà ni yàrá Aisha ló padà wá sí ànábì sallallahu alaihi wasallam ló padà wá sí pẹ̀lú eléyìí náà ká tó lọ jìnnà tó dẹ̀lí nìfọ́ náà ká máa sìyàn sí yàrá tí a ẹsẹ̀ àwọn àbájílé débi pé lónìí a padà wá ní tìsàrè tí mọ́sálásí o kílè tó lọ ni lẹ́mọ̀ rí àwọn tí wọ́n ń pè láfa ńláńlá wọ́n ti gbé sáré àwọn kalẹ̀ sínú ilé ara wọn wọ́n ti gbé sáré kalẹ̀ sínú ilé ara wọn. kí wọ́n lè túmọ̀ yín ṣe ẹ̀bẹ̀ Ọlọ́run èyí ó dá mi lójú pé ẹ̀bẹ̀ Ọlọ́run tá ànábì èyí ń dá mi lójú ànábì ó sì gbé sáré ara kalẹ̀ kò ní kẹ́ gbé sáré ara kalẹ̀ ẹsẹ súnà ní Muhammad ẹni kan lọ sí tẹ àwọn kan wà àwọn ìran ọ̀rọ̀ gbé lọ tẹ wàláì àwọn ìran ọ̀rọ̀ tí wò ṣe kankan fún mọ̀ ẹ̀fẹ́ tí wọ́n mú lọ tẹ àmọ́ àwọn kan àwọn kan lọ kú irọ́ o àyà wọn dá sí sílé o wọn á ṣòkú sílé kò dá ká ṣòkú sílé o pẹ̀lú di méjì ìdí alákọ̀ọ́kọ́ alẹ́ sọ pé ká máa ń sọ ilé wa di sàárè kìí ṣe pé ìtumọ̀ hadith yẹn ni pé ká má ṣe òkú sílé. kí ló fà á lẹ́bí pa àwọn apá àwọn hadith wa ní abẹ́ báàbù sọ̀láàt tó máa sọ̀rọ̀ nípa sọ̀láàt bẹ́ẹ̀ ó ti máa hadith wa ìyẹn ni pé ẹ máa ṣe náfìlà nù ilé yín ẹ máa sọ lé yín di sàárè ìyẹn ni pé sàárè ni níwèé tí kírun ẹ máa sọ lẹ́yìn dẹ̀sàárè tẹ̀ ní kírun bẹ́ẹ̀ kìí ṣe pé àdìsí yẹn sọ pé ẹ máa sin òkú sí inú lé ní sọ sẹ́kẹ́tìrì bọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà tábàtí wá sin òkú sílé sáwọn ará ń fa ní àti máa kírun nílé mọ́ ilé tá a sin òkú sí arábára ti kú lé mọ́ lóòótọ́ àdìsí yẹn ti tọ́ka sí kan ò bọ́ tá a torí pé kò bóye mú lásìkò náà kí n máa kẹrẹ sọ̀tún lé wọ́n èsì yẹn sílé ńgbà náà àwọn nǹkan tó sì gbìyànjú rẹ̀ kó fẹ́ sí yẹn sílé kálíbi àsọ̀rọ̀ yẹn alẹ́bí kan sọ nǹkan àwọn ọ̀nà fílà ni. tòtẹ́ bá ti wá sí òkú sílé àti pé ẹ ti ń kọjú fáwọn èèyàn kí wọ́n mọ̀ sí náà fílà lẹ́nu. ẹlẹ́ẹ̀kejì yóò wọ́n yẹ gẹ́gẹ́ bí ìsọ́ọ̀f bí ọ̀kẹ́ iná àpà ilé kan bẹ níjà ìjàgbọ́rọ́ mẹ́wọ̀n awọ ọbẹ̀ ńjọ kan títí rúm báyìí nímọ̀ palọ̀ ni títí rúm láti yàn àfa àgbàrẹ́ ni tó ní rẹ̀ yẹn bọ̀ tó wá ṣe títí rúm yàrá wa ń kọ́ wọ́n kàn kẹ́rù bẹ́ẹ̀ náà rúm à ń palọ̀ ẹ̀bẹ̀ tó ń gbà nísìnyí rúm à ń palọ̀ kò rúm à ń palọ̀ owó tí wọ́n gbà fún òkú tẹ bá gbé lọ tẹ kò ju 3,000 lọ rúmọ̀ ń pa bọ̀ nísìnyí nígboro àfẹ̀yìn ìlú èlò ń gbà ẹ̀yin tẹ́ gbalé ó tó 4,000
nínú àpalọ̀ 4,000 lọ́dún èlónú 48,000 nù tọ̀ ọ̀rọ̀ tẹ́mi sọ yìí nísìnyí ó ti tó 20 years tẹ́mi rí àmọ́jọ́ tó ti sí ẹ wá multiply 48,000 fún 20 ẹ wá dúró tó ti wúse ẹ wá dúró tó ti wọ́n kàn sí àpá nǹkan èyí ṣe swap iná pàdépàdà jẹ́ and again èyí tó tún lè ṣẹlẹ̀ ni pé ẹ padà rá àwọn ọmọ mi jẹ́ pé àwọn kan wà láti kó ní bẹ́ẹ̀ wọ́n ti lé wọn lẹ́kọ̀ọ́ òun ẹ wá ní kó lọ rẹ́ǹtì lé ibi tẹ́yìn sí aláyì sí rẹ̀ àwọn onímọ̀ ayé fa kékeré o ẹni kẹ́yìn náà jáde nulẹ̀ fún mi kẹ́ lọ rẹ́ǹtì lé kí n lóbi sẹ́yìn dé ní etí mojú lẹ́ o tó bá burú lọ ó lè rẹ́ pa tí ó rẹ̀ pé oníjẹ́bẹ̀ ẹ̀rẹ́ mọ́lẹ̀ pẹ̀lú mọ̀sùn ẹ̀dẹ̀ mi o bẹ́ẹ̀ sì ni òkú mùsùlùmí ó yẹ kó ní àpọ́nlé ó dá púpọ̀ ká máa lọ sí òkú síṣẹ́ àwọn ẹ̀kúlé lé wa tó bá yẹ pé a lè ṣàtúnṣe rẹ̀ ẹ wo àwọn ẹ̀kúlé tí wọ́n ti àwọn òkú sí jọ lónìí gbàtà àwọn ọmọ rí pé ẹ ti fẹ́ wé sílẹ̀ lélẹ́yìí sílẹ̀ ti wọ́n nísì ẹwọ lọrin lọ ẹwọ gbogbo ọ̀nà kókó bọ́ọ̀rìn ibi tí lé wá mẹ́rin sí ó níbi kan tó máa ń ṣe òkú mẹ́rin wọ́n tẹ̀ fẹ́ǹsì mẹ́rin wọ́n fẹ́ǹsì ẹ̀ ń gbà wà táwọn kékeré wọ́n fẹ́ǹsì ẹ̀ máa ń ṣèkú sí níṣì báyìí níṣì àwọn tán nílẹ̀ ti dé níṣì wọ́n ti pélé ara wọn lọ́wọ́ wọ́n wà padà kọ́lé bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́lé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn òkú tẹ́ ti lọ káà tó dé ká tó bí àná ìbẹ̀rẹ̀ ti rọ́ wọn sí àwọn tán nílẹ̀ tí mo bẹ́ẹ̀ ṣe ní wọ́n wọ àwọn padà àwọn òkú náà ni ẹ wá sọ àwọn òkú mùsùlùmí tọ́lọ́ ń sàpọ́nlé fún ẹ̀sọ́ dẹni yẹ̀yẹ́ mo kàn mẹ́lẹ̀ lápẹ̀júwe ni ó ti wá rí gbogbo lẹ́nu àwọn mi ti sọ di sẹ́pọ̀ntìn ẹ̀wẹ̀ sílẹ̀ ní o àyẹ̀bẹ̀ kí ni ó tẹ̀ tó yẹ bá débi ọjà gbọ́rọ́ mẹ́rin ní nǹkan bẹ báyìí lẹ́yìn ilé kòkó mi báyìí títí kásákọ̀ báyìí wọ́n ti tó wọ́n àwọn ti ń ta fáwọn èèyàn adú ilẹ̀ ilẹ̀ ti ṣòfò ó mọ̀ fẹ́ tó 10 plot bá àwọn ọmọ onígbà o bákan náà àwọn ọmọ táwọn máa ń tòkú sí wọ́n tún máa ń dàrọ̀ sí síbẹ̀ ìdọ̀tí òkú mùsùlùmí wàláì bí àlàyé rẹ̀ náà ni ẹni àpọ́nlé ni wá a ò kí ń ṣẹni yẹ̀yẹ́ ìyẹn ló fà Ànábì sallallahu alaihi wasallam ó la tajlisu ala al-qubur la tajlisu ala al-qubur Ànábì ní ẹ má máa jòkó lé orí sàárè ẹ sì máa rìn lórí sàárè ẹ sì máa pọ̀ sórí sàárè ẹ sì máa yàgbẹ́ sórí sàárè báwo bá tẹ̀ tọ̀ sí ẹran tọ̀ sí àtàwọn ọmọ kéékèèké bó ṣe burú tó kéèyàn jòkó lórí sàárè kéèyàn lórí sàárè kéèyàn ṣe ìgbọ̀nsẹ̀ lórí sàárè ó burú gan àwọn kọ̀ọ̀dúnṣẹ̀ tó ń dáhùn gbé kalẹ̀ lórí ẹ̀ ó lágbá o Ànábì sallallahu alaihi wasallam ó ní kàkà téèyàn ó fi jòkó lórí sàárè tí ò bá sí ṣéèsì téèyàn lè jòkó mọ́ àyè méjì ló kù àyè mẹ́ta ló kù àyè àkọ́kọ́ sàárè ló kù bóyá ẹlòmí kan tẹ́ wá dúró tí wá rẹ̀ yín bóyá wọn sì wá síbi kan ni kò wá sí sí àmọ́ àyè méjì ní tẹ́sí wá wà eri sàárè wọ́n àyè kejì eri iná ni kolopọ́ọ̀tù sínú àwọn báyìí àyè kẹta ibi tí àwọn àpọ̀ gbogbo táwọn ti sẹnu kalẹ̀ báyìí náà wà nù ẹgbọ́n tánàbí sọ Ànábì ní kàkà tó fi jòkó lórí sàárè nínú kan méjì ní ọjòkó lérí ó lóore fún ọ kọ jòkó lérí kolopọ́ọ̀tù Ànábì ní kọ́dà kó jódì rẹ kó jókòó máa wọ̀ dí Ànábì ní ó lóore fún ọjọ́ kọ jòkó lórí sàárè lọ. ẹ wo bó ṣe burú tó ti bẹ́ẹ̀ náà ẹ sì rí ọmọ kékeré yóò mọ̀ lórí sàárè àwọn yóò sì máa wò tó lè máa lérí náà ká máa wò ẹni tí mo bẹ kéènì bábá bẹ kéènì kọ́mọ ìlérí náà ẹwùn tá ànábì fi jọ bó ṣe burú tó kàtọ́ fi wá jòkó lórí sàárè o kẹ̀kẹ́ wá erí ogun náà kọ́ jòkó lébẹ̀ abẹ́rí ìgò tó sẹ́nu ókè báyìí ni o tó lè gún ọ́ndì tí ó gún wọlé ànábì ní bẹ́ẹ̀ náà ni tí ẹ bá fẹ́ kọjá níbì kan tí ò bá sí ààyè tẹ́lẹ̀ gbà kọjá ju ààyè méjì mẹ́ta lọ
ibi tẹ́lẹ̀ gbà kọjá èkejì ìnárè èkejì eré àfọ́kù ẹ̀gúnlẹ̀ Ànábì ní kàkà tẹ́bi wá rìn kọjá lórí sàárè ẹ̀rìn kọjá lórí ògùn náà ni kódà kó ju awọ ẹsẹ̀ yìí kó bò ó sì dáa ju kẹrin lórí sàárè lọ. Ibi kan bẹ́ẹ̀ sáàdì ọjà bọ̀ ọmọ mẹ́rin mọ́kè súnà gbàtà náà fi kọjá ń bẹ́ẹ̀ nígbà tí kẹsẹ̀ ìyá wa láti ẹ̀ ń pé ọ̀nà fún ẹ rí igbá ìyá sẹ́kẹ́lẹ́ sí òkú báyìí táyà ń rìn kọjá rẹ̀ báyìí láwọn àgbàlá lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn afábùkẹ́ bí mẹ́ọ̀ wọ́n náà ti mọ́ nínú sọ ọtún bàbí àbí ẹ̀ẹ́rì ìgbàrò kú bẹ́ẹ̀ sẹ́lẹ̀tì báyìí lélẹ́rì gbogbo bí tí wọ́n ń ṣe òkú sí ó ti dàtọ̀ nísìn gbàtí kan tí a ń yá wa àwọn ti ra àwùjọra pẹ́ bó ṣe burú tó bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣègbọ̀n sàárè àníbi ẹni tí ó bá rẹ̀ tọ̀ sẹ́ni sàárè àyẹ̀ tí ń tọ̀ síbẹ̀ wọ́n yàgbẹ́ bẹ́ẹ̀ àníbi ni kàkà tó ti wá tọ̀ sórí sàárè àbọ̀yàgbẹ́ bẹ́ẹ̀ àbíkọ̀ wọnú ọjà lọ gbàtà yẹn bẹ́ẹ̀ lọ́sàn-án ni òkè sòrò kàkẹ́ kò wá síbò mi mo ti ń pọ̀ mọ́ kò síbò mi tí mo fi yàgbẹ́ mọ́ àti lẹ́yìn eré sàárè yìí àtúnfi àní ọjà lọ́sọ̀ gangan lọ́jọ́ tí èso ọdún ẹ̀hẹ́n ọjà pátá kọ́ sì bọ́ bẹ́ẹ̀ láì ti gbọ́ bọ́ sí kọ́rọ̀ kọ́ sì yọ abẹ́ taba náà kọ́ sì mọ́tọ̀ kí ni wọ́n fi ọ́ àti wèrè wọ́n fi ọ́ àti bí ẹ máa ń tọ̀ lébi sàárè yàgbẹ́ àti tí ẹ tó ju wèrè lọ́nu nínú tí Ànábì máa ń gbé àwọn nǹkan yìí kalẹ̀ tí máa ń sọ fún yín pé ẹ máa ń jòkó lórí sàárè ẹ máa ń rìn lórí sàárè ẹ wọ ànímọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but àwọn olóye l'Ànábì wọn bá sọ̀rọ̀ olóye ló ń bá sọ̀rọ̀ ẹ wo tí Ànábì wọn fi ń kàn pí ara wọn ẹ kó lóye lóye yé tí ẹ bá di ọ̀nà Abẹ́òkúta Oǹdó yàn àwọn òtẹ́ni báwọn ń sùnkú sí nọ́mà ni èyí wà kọ́lé ọ̀bàtà bàbá ìwà sọ́ta ilé ni ìyàrá tí wọ́n súnmọ́ ìlànà ọmọ sìnkú síbẹ̀ ẹnìkan lọ́jọ́ ní ọmọ ẹbẹ̀ lòun bí ààrẹ ti gbé bẹ́ẹ̀ ni ó lóun tẹ́lẹ̀ tó lè sì sí òun ní ọ́fíìsì àtọ̀ gbogbo sàrí báyìí òun sì tọ̀ òun sùn tí òkú ni ó ní nọ́mà lọ́dọ̀ tí ó kẹ́ sùn tí òkú tó lè mọ̀ sí nọ́fìlà mẹ́ọ̀ àbí gbogbo ẹni tó wà lò mẹ́ẹ̀ náà òní sí nọ́fìlà ni o àbí àwọn ọmọ mọ́sálásí eléyìí kò bá mu ó léwu púpọ̀ tó ẹjá máa fi sínú àsọọ́lẹ̀ bí bá ti kú ẹ dákun ìtẹ́ni ẹgbẹ́ mi lọ èyí ò náà tètè kú wàláì bọ́dà kan kú ó ṣe wàsíyà yẹn fọlọ́wọ́n bá kó wa foríjì bọ́dà náà wàsíyà dá púpọ̀ pàtàkì jùlọ bí ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fámìlì ọgbọ́n nǹkan yéyìí kí n kè sí ìyẹn wọn tó mi ẹ̀sìn ẹni tí kọ́ ó lé lọ́dún mẹ́wàá tí bá rántí déètì tó ti kọ́ kíní kalẹ̀ bẹ́ẹ̀ kó ó lé lọ́dún mẹ́wàá bẹ́ẹ̀ 2005 ló ti kọ́ wá sí àyè kalẹ̀ láti wà tó ti kọ́ nù tí wọ́n kọ́ déètì tó kọ́ ó wá ní tó ń bá kú o àwọn ahlu sunna jama'atu ahlu sunna wal jama'a àwọn nìkan hàn lù kú mu ó fún àwọn bọ́dà tó jọ ọmọ ìyá ẹ̀sìn ó sì fa wọn ó fún ìyàwó rẹ̀ ó fẹ́gbọ́n rẹ̀ náà kọ́pì gbogbo yóò bàtà yóò parẹ́ ẹ̀ lè tán ẹ̀ lè kú bàtà fi bó mo sì mọ fẹ́ lómi náà ni ó tún fún àwọn bọ́dà ó sì àwọn mùsùlùmí jẹ́ bọ́dà ìgbà tó wá rẹ̀ nígbà tó fi wá kú ni ó tún wá pe àwọn tó tún wá fún tí mo fún iṣẹ́ ìgbàgbé rẹ̀ kálukú lọ wújẹ jáde kọ́dà pépà tó gbé jáde jọ náà ẹ̀nà òfin léyìn ṣe pépà tuntun ó ti kọ́ pẹ́ wọ́n ti kọ́ ní tó kọ́ yóò bá gan ló kọ́ olófọ́ rẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ wọ́n á kà á sáwọn fámìlì létí àwọn fámìlì sọ̀rọ̀ wáyé pé tó sọnù àwọn yọ̀ǹda rẹ̀ fún àwọn ahlu sunnah wal jama'ah ó sì ní kọ́dà ẹ má ṣe sàárà àjọ kẹta ẹ má dín mọ́sà ẹ má dín akárà ẹ má rọ́màlà wà lẹ́bọ̀ ìbò náà ìwọ náà kọ́ kalẹ̀ kò ní ọkú lọ́la kò ní kéèyàn kú lọ́la so káni ká má sin wá sílé káni ẹ má sin òkú mi ẹ má sin òkú mi sílé o ẹ má sin òkú mi sílé o kéèyàn sọ bẹ́ẹ̀ so lábala eléyìí náà bíta ti wá lọ òkú ànábì sallallahu alaihi wasallam sàárì ànábì tó wá wọnú mọ́sálásí àti mọ́sálásí ànábì sílẹ̀ gbogbo Mádínà ń jọ náà mélòó gbogbo ẹ̀ èyàn mélòó bẹ́ kínú mọ́sálásí ànábì jọ náà
àwọn gbà tó padà yá Madina ń tóbi ẹ̀yin ẹ̀ wò lọ́rin yìí náà àwọn ibì kan bẹ́ẹ̀ pé báwa náà ṣe kéré tó yìí igbó ni wọ́n aládùúgbò yìí náà ṣe pé igbó ni báwa náà ṣe kéré tó yìí náà àìdébẹ̀ ẹ má débẹ̀ o kìnìún bẹ́ẹ̀ ìkókó bẹ́ẹ̀ wọ́n dẹ́rù bàyẹn ni olóṣù wa di pé kọ́dà bí ẹ bá fẹ́ ra àtẹ́lẹwọ́ ilẹ̀ nísìnyí kò lè rí ládùúgbò yìí Madina nípa àwọn tóbi ó ní wọ́n máa ń fẹ́ mọ́sálásí wọ́n ń fẹ́ sẹ́yìn wọ́n ń fẹ́ sẹ́gbẹ̀yìn wọn ò rí fẹsẹ̀gbẹ̀yìn bí ó fi ọ̀sẹ̀gbẹ̀yìn wọn ò sì fẹ́ wájú wọn ò lè fẹ́ wájú àmọ́ wọ́n ń fẹ́ sẹ́yìn wọ́n ti ń fẹ́ lẹ́gbẹ̀yìn wọn ò rí fẹ́ lẹ́gbẹ̀yìn tẹ̀gbẹ̀yìn ni pé ó ṣe dédé yàrá Aisha wọn ò rí fẹ́ wájú torí àyè yìí àyè tí Ànábì sallallahu alaihi wasallam títí máa ń ṣe kútúbà títí máa ń kírun àyè ẹ̀sà látọ̀dọ̀ náà kò jọ táwọn olé o pé àyà àwọn àbálẹ̀ lóyè o ẹlẹ́fẹ́ táwọn àbá àwọn eléyìí ní àyè ẹ̀sà ní òun ni wọn ò lè fi sípò ò lè fi dé Mádínà mọ́sálásí Ànábì yẹn wọn ò lè fi dé kó bẹ́ẹ̀ àyè yẹn ni wọ́n lè wó mọ́sálásí kan tó kọ́ but àyè tó wà yẹn àyè àpọ́nlé ni àyè àpọ́nlé ni tó máa fi gbé mọ́sálásí kó mẹ́rin ni àpọ́nlé tí ń bẹ níbi àyè òní kò sí lára mọ́sálásí o mọ́ bẹ́ẹ̀ sì ni nínú àwọn ibi tí a lè fi sí pé mo fẹ́ torí àlùbáríkà ti bẹ ní àyè yìí ń lọ bẹ̀ láti lọ sí lọ́wọ́ ọba àyè mẹ́ta náà ni mọ́sálásí Kaaba tó wà Mẹ́kà mọ́sálásí Ànábì Muhammad àti Kudus àyè ń gángan àyè ń ní pé tábàkì irun bẹ́ẹ̀ irun rẹ̀ tábàkì pẹ̀lú tábàkì mọ́sálásí mi tí tó fi jù lọ 1,000 ní ìyẹn mọ́sálásí Ànábì Muhammad òun ni wọn ò dúró pé ẹja gbẹmọ láti kó bẹ pàwátá òun ni ò sì sóyà yìí wọn ń sàn sún yìí lọ ìlú tóbi sí wọn ń sún yìí lọ ìlú tóbi sí wọn ń sún yìí lọ àwọn sábì ti kú ò àwọn sábì ti lọ gbogbo àwọn mọ́mọ́lì kí ò sí mọ́ lẹ́nìkan wá dé eléyìí ò fẹ́ jọ mọ́sálásí wọn o ẹgbẹ́ kò jọ sọ̀rọ̀ ní ọba sọ́lọ́ tọ́ ẹ̀fẹ̀ ayélujáre àwọn afẹ́ àmọ́ àwọn àfà tí wọ́n wà láyé jọ náà wọn ò ní agbára ju pé káàsì fatuwa fún yín lọ ẹgbẹ́ sì jọba òun ṣe tó bá wù kódà a ní ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ́n ṣe gbìyànjú ni pé wọ́n ní gbogbo ẹni tí bá ń kírun níbẹ̀ wọn nínú mọ́sáàjì àti ìṣẹ̀nà kò ní kírun sí sàrí ànábìlà wọ́n fẹ́ǹsì ẹ̀ wọ́n ní fẹ́ǹsì àwọn òní wọ́n ní mẹ́ta míì tó ń bẹ nínú èyí táwa ń rí tí ẹ bá ti fẹ́ǹsì sàárè ó ti kọjú fún yàn láti kí nìyí ó ti lẹ́tọ̀ fún yàn láti kírun níbẹ̀ tí wọ́n bá ti fẹ́ǹsì sí. bọ̀t kí ló wá dé táwọn àbá máa fi sínú fíkì tí wọ́n ti kí pé tó kù tẹ́ bá fi lé sí sàárè sí mọ́sálásí àbí ẹ̀dùnmọ́ àfi sàárè bẹ́ mọ́sálásí ìkànnì méjì lẹ́sẹ̀ wọ́n yé papọ̀ ẹ̀tù àti kìnínní nínú kẹ gbé mọ́sálásí kó ń bẹ̀ pátápátá kẹfẹ́ kẹsàn ń bẹ́ bí ìtẹ́ àbí kẹ wú sáré tó bá wà ń bẹ̀ kẹ wù kó àmọ́ kí wọ́n jọ wà ń bẹ̀ kò lè dúpọ̀ kí ló wá dé tó wò sàmẹ́ ìbẹ́ ṣèbóyẹ káwọn náà wú àwọn àpáàtà kọ́sí síra yìí ó yẹ kí wọ́n fún ọba ẹ̀ nú márùn-ún jọ́nà pé ó dà àti àgbà títàrí àlejò ìwọ̀n mọ́sálásí o ẹ̀jẹ̀ awù sàárì ànẹ́bí ò dàbí sàárì wòlíì nìyí mọ́ fi sàárì ànẹ́bí wé sàárì àpá àti ẹ. àkọ́kọ́ yóò tako súnà ọlọ́run ọba ni pé ibi tọ́lọ́run ọba bá fẹ́ káwọn ànẹ́bí ọlọ́run ọba ó sùn ibẹ̀ ló ṣe yóò pa wọ́n sí ó ti wá pa á síbẹ̀ wọ́n ti sí síbẹ̀ súnà ọlọ́run ọba ni kó wọn mẹ́wọ̀n ẹ̀yin wá fẹ́ gbé kó mẹ́ ẹ̀yin ẹ tako súnà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì aburú tí
tí ń bẹ́ẹ̀ ń bi kí ká kírun níbi tí mọ́sálásí sàárè bá wà. báwo ni àwọn mọ́sálásí lápòjúwe àwọn mọ́sálásí lápòjúwe pẹ̀lú aburú pé ìwú ànẹ́bì gangan kó mọ́sálásí. sẹ́yìn méjì bá jáburú o aburú kan jù kan lọ. aburú tó sì kánẹ́bí ó sì wà mọ́sálásí ó fúyẹ́. aburú káwú sàárè rẹ̀ ká gbé lọ bòmí ó tó kí nìyí ó wo òfin ti ní lọ́dọ̀ àwọn àfáà rí pé èrìtìkáàbù àkáàfi dọ̀rẹ́ kábàárì nǹkan tó jẹ́ aburú méjì èyí tó wá fúyẹ́ ń bẹ̀ ibi tí dọ̀rúurú ti wọlé nù èyí tó wá fúyẹ́ nù nínú aburú àkọ́kọ́ lásán ni ẹ ti tẹ́yìn sínú ọlọ́run ọba ẹ̀kejì àwọn ànábì ọlọ́run ànábì ní èpè òkè ń jẹ ara wọn ó túmọ̀ pé bẹ́ẹ̀ bá fi lè wú sáré òní bá níbi tí kúrásì yọ yìí bó lẹ́sẹ̀ bá bó ti wà náà ni kí wọ́n gbé ẹn tí ò tó ànábì níjọ́ tí ṣe kàmọ́rì dín ní kú ẹlòmíín wá láti kó bàbá kàmọ́lì wọ́n láyé fọ́ kan sáré wọn báyìí Nasiru Kabara ti bẹ ní Kánò níjọ́ tó wá sí Lọrin ìgbàanì kò tẹ́tí yára tó kò tẹ́tí yára ní àdéhùn ẹ̀dínlẹ́nu máa bọ́t nǹkan táwọn yẹn ń sin jọ náà ó rí yẹn la mọ́tò rẹ̀ báyìí wọ́n ò jẹ́ káyọ̀ débẹ̀ bí àwọn bọ́dì gàgán ti dúró pé ọmọ fọ̀nkàn tó wọ́n bá fẹ́ di mọ́tò àwọn tó máa tí o báyìí ọba kan mo fọlọ́ mẹ́yìn kí nǹkan ẹ̀kan fún mi láyè kí nǹkan fọwọ́ kan mọ́tò yìí kì í sì di ara náà ni mọ́tò tẹ́ bó ṣe fóònù yẹn ti lè kú lé tó bá kọkàn fọ́gbọ́n mọ́tò ìmájì kan náà fẹ́ wúsàrí àná Muhammad ẹlòmí ò gbé plane láti Nàìjíríà ẹlòmí ò gbé plane láti Nàìjíríà kọ́dà tẹ́ẹ̀bá mọ́ kọ́dà yóò di ogun òṣẹlẹ̀ ó lè fa ogun tẹ́ẹ̀bá nǹkan tí ń gbìyànjú nìsín láti lọ wúsàrí àná ibi tó wà wọ́n ń gbìyànjú wọ́n sì mú wọn wọ́n ń gbìyànjú wọ́n sì mú wọn kọ́dà wọn bá débi pé wọ́n ọ̀dà grant láti ẹ̀yìn Saudi wọ́n sì ń gbẹ̀bọ̀ wọn ò kọ́ tó náà lówó káàkiri gbé sáré ànábì káàkiri gbé kó mẹ́rin káàkiri lọ bòmí ni wọn ò fi ṣe kankan o irú àwọn báwọn ni káà á gbọ́ pé wọ́n fẹ́ wú sáré ànábì tẹ́kùn àwọn kan wà náà ni àwọn ajáwé ká ànábì wọ́n sì dira wa nígbà bá sọ̀rọ̀ sókè ẹnu gbé sáré lọ́wọ́ onísọ̀rọ̀ ayé onísòkú rẹ̀ kó họ báwọn ṣe gbé lọ́nu tó tó lélẹ́yìí ẹ má fi tànábì káwọn fi jọ ti wa òyì fẹ́ ẹnu òun ni eléyìí gbà tó ká máa sí òkú sí ilé pàtàkì jùlọ òkú àwọn tó máa jẹ́ àwọn àfà ó léwu púpọ̀ ó lè fa àṣíríkì ó lè fa ẹbọ sàárè àwọn ẹni Ọlọ́run kájí káwọn ẹran ibi tó wà nínú ewu tó wà bí àwọn ẹni Ọlọ́run táà ń sin sílé nìyẹn táà ń sin sí mọ́sálásí àwọn ibòmí wà lọ́nà òkè mọ̀lẹ́ báyìí wọ́n yọ àyèkánlẹ̀ báyìí ó tó mọ́sálásí ìjọba jù lọ ó tún mọ́sálásí lọ ó lójú ẹni tí wọ́n lè sí síbẹ̀ àwọn ẹ̀sà èèyàn ló wọ́n sí sínú rẹ̀ àwọn tó bá jẹ́ wòlíì wọ́n á sì sínú ẹ̀ a sì máa ẹni tó bá jẹ́ wòlíì tẹ́tà nǹkan mọ̀lú òní a máa ń gbókun wọn sá ni a máa ń da ó yẹ ká da sàárè wọn ọdún ọ̀rọ̀ yẹn lójú ni binibas rahimahullah wọn nígbà tí bàbá kú wọn fẹ́ sí wọn tòun bó jẹ́ pé àkídà àjòkó dáadáa ń lù àmọ́ àwọn òun pé tó gbá di àjòkó ṣètánì máa ń ba àkídà jẹ́ ni ṣètánì kò sẹ́ni tí ò lè mú ó lójú ẹni tí wọ́n jẹ́ kó mọ ibi tí wọ́n fi yunifásitì àwọn díẹ̀ náà àwọn àgbà àfà àwọn náà lè tọ́ka sí pé sàárè yunifásitì ìfẹ́ táwọn èèyàn ní sí kọ́lá bọ́ bẹ́yẹn bá ń mọ bí sàárè wọn láti Nàìjíríà ó lè lọ́bẹ̀ sẹ́gẹ́tìtì wọ́n lọ sọ di akànní kásárà sáwọn sí yunifásitì ojú ìbẹ̀rẹ̀ náà nù akànní kásárà wọn sí wọn náà ni. àní dọ́kọ̀ pé ló sọ ọ́ tọ̀ wọ́n ní sọ́jà bá àgbágidoma tó kú ṣẹ̀pẹ́lẹ́ wọ́n sí wọ́n gbà tó fi dáwọ́ ọjọ́ kejì báyìí
wọ́n ní gbogbo ìpẹ́ tí mẹ́lẹ́ lòkù àwọn ọ̀bá wọ́n ti bu ìpẹ́ tán wọ́n ti bu ìpẹ́ tán wọ́n bu tán nípa àwọn yẹn fọwọ́ wáyé pẹ̀lú ọ̀dà sílẹ̀ nípa èpè òkú náà kàn níbi tiwọn èpè òkú wòlíì èpè tẹ́pẹ́ èrì rẹ̀ ló wà bó lẹ́yìn sí fọ́nù báyìí ẹlẹ́bọ̀ máa ń fọ́nù òní mọ́mí jọ ọmọrùn lójú ọmọrùn ká ìkàkọ́ máa ń pa àwọn lẹ́rìn pé àwọn alágbọ̀n tó báyìí ó ní máa ń pa àwọn lẹ́rìn tó máa ti rántí pé táwọn bá fẹ́ travel àwọn gbọ́dọ̀ fi ọlọ́run ọba travel ó wá lé pé àwọn lè gbẹ́ bí làdúrà táwọn fẹ́ jẹ òun làwọn gbẹ́tọ̀ ọlọ́run mi rèé o táwọn bá wá rìnrìn tó jẹ tẹ́tí òyìn táwọn jẹ èyí táwọn ní ń sọ àwọn lọ ni pé kó láwọn aṣọ láì kò sí tájẹ àfiwọ́ ọlọ́run ló wá kú olóhùn àwọn ọmọ àmọ́ ríbi táyé sí ọlọ́run wa léwájú àwọn aṣọ ẹnu yóò jẹ kò sí ní ọkọ́ jẹ mí kò lè dìbẹ́ndì ara rẹ̀ kò lè gba létí. àgbà tí Islam táwọn adẹ́nu Islam ìmọ̀ àwọn òfin báyìí làwọn gbọ̀ tó báyìí làwọn gbọ̀ tó tẹ́bí àgọ́ ti tayọ kí nípa àgọ́ burúkú ni o ló fi jẹ́ pé Islam máa ń jẹ́ kéèyàn lajú Islam máa ń jẹ́ kéèyàn rí náà èèpẹ̀ wọ́n ń wú èpẹ̀ yìí wọ́n ń jáde láti rìn lẹ́nu wọ́n ètí ìkẹ́ni yìí bọ́nú sáré wọ́n wá ń mú èpẹ̀ yìí wọ́n jábọ̀ nínú sáré wọ́n wá èpẹ̀ tó wá jáde yìí onírà dàbò lérí kìí ṣe ẹran ara rẹ̀ èpẹ̀ yìí yóò rò pọ̀mọ́ lára èpẹ̀ rẹ̀ yìí wá kó tán wọ́n pè pẹ́lẹ́ kaba lọ́lọ́ pọ̀ títí bá lọ jùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n wà tí wọ́n bù tọ́lọ́mọ̀ tàbí wọ́n ta wọ́n rà nù o wọ́n rà ní ya èpẹ̀ púpọ̀ kan 1000 ní wọ́n rà ilé ìṣíríkì sùkámọ́ sí àwọn òkú sílé padàdúlọ òkú àwọn àfà tó wà nínú àwọn asbábù ṣíríkì àwọn nǹkan tó lè jẹ́ kí ẹbọ wà lùmọ̀ yìí wá torí pé tó fa ẹbọ lánàá nù tẹ́lẹ̀ bá sí wo lónìí bí tí wọ́n ṣe sàárẹ̀ àwọn àfà àti subhanallah wọ́n ròyìn ìṣàwò ṣèkì adam wọ́n ròyìn rẹ̀ every Friday àwọn àti wájú máa kò ní ìdíkẹ́ máa gbé àpótí ṣíṣẹ́ ìbílẹ̀ káàkiri inú wọ́n ti yọ windows báyìí wọ́n ti kọ́lé fún ojú window tú window náà máa fi ń ibi ò débẹ̀ rí o àmọ́ wọ́n sọ nítorí wájú gbà pé òdodo ni alọ sí pólì ìjọ kan àwọn mú wá pẹ̀jú yàrá ìpá àwọn ìbáyìí ọmọ kan á dìde ó lọ́wọ́ mẹ́ríkàsì lòun òun èsì alùsùn náà ọmọdé gbọ́ wá sí ìjọ náà ó ní owó yẹn ó ní àyè ó ní wọ́n máa ń fún àwọn ọmọlékéwù ni àwọn ẹgbẹ́ náà ń pè fún òwárò jẹjẹ ó ní òkè sí lóòótọ́ ni wọ́n máa ń jó bẹ́ẹ̀ ó ní ọjọ́ bẹ́ẹ̀ lóòótọ́ ó ní ọjọ́ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ọmọkéwù ni máa ń àwọn tí wọ́n ń jó bẹ́ẹ̀ làwọn fẹ́ àníyàn tí wọ́n làwọn fẹ́ wò àwọn òwò àwọn tí wọ́n ń kó èbí yẹn ní àwọn wọn kó ẹ̀kọ́ owó ẹyin wọn kó sétà mẹ́ta àbí ìbáwọn kan ní ń kó àwọn àdìjọ nínú ẹbọ pínu àwọn tí wọ́n ń dáwó yìí sínú rẹ̀ kí ló ń gbà tí wọ́n kí ló dé tó bí àmì sàárè wọn ti pàdé àmì tó ní bùkátà sówó oná ti pàdé tí wọ́n fún fẹ́rẹ́ wàá bá dénú sàárè yìí wọ́n á lọ fi síbẹ̀. So anabi sallallahu alaihi wasallam anabi ni la taj'alu qabri idan ní ọbàdì kánàbí tó kú anabi ni la taj'alu qabri idan ní ọbàdì anabi ni ti bá kú tán sàárè mi ẹ má sọ dìbí táwọn yóò máa para fún ọmọ láwọn sí náà mẹ́ látara títàrà rẹ̀ anabi tó kí ló dábàá bí sọ kódà àwọn àbá àwọn pé tàwíìdù lànà fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ tàwíìdù ló fi parí dáwà rẹ̀ ìgbà táwọn ń fẹ́ kú tán ọ̀rọ̀ sàárè yìí ní agbá táwọn ń sọ ìgbà táwọn ń fẹ́ kú tán tó kú bí jọ márùn-ún lànà bí wọ́n ń sọ púpọ̀ ọ̀rọ̀ ká dá ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ sàárè ní máa ń tẹnu mọ́ nígbà tó kú díẹ̀ tí ó kú
la taj'alu qabri 'ida yu'bad. ẹ má sọ sàárè mi tẹ́ mọ́ para tẹ́mọ̀lẹ́ ẹ̀wọ̀n alùbáríkà mẹ́ ẹ má sàárè mi dìbà wọn. òun ló fi já sí pé kò lẹ́tọ̀ọ́ ká ní à ń torí pé a fẹ́ ṣe ziyarọ̀ sàárì ànábì kálọ̀ Mádínà ìwọ ọ̀dán o àrọ́mù ni èyí ò lè lọ Mádínà nítorí pé kí mo fẹ́ lọ sí Mádínà wọ́n pé èròǹgbà rẹ ni pé ó fẹ́ ṣe ziyarọ̀ sàárì ànábì kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. kọ́dà bí ẹ bá lọ sí hajj gbogbo ṣe hajj pátápátá Mọ́kà ló parí sí kò sí kankan Mádínà mẹ́. Wàláì ẹ sì máa ń rí àwọn àdìsí irọ́ sọ pamọ́ ànábì pé ẹni bá ṣe hajj tí ò bá ṣe ti yàrá Mádínà faqad jáfà ẹni yẹn ti gọ̀mí sí o. ẹ wá rí pé ìsìlámù lè tó báyìí ìrìn àjò tí ń bẹ láàrin Mọ́kà sí Mádínà ó mọ̀ tó Ìlọrin sí Kàdúnà ìwà tí ò wá sí mọ́tò tí ò sí bàálù kéèyàn wá ti Mọ́kà ó ti òkè Mọ́kà ó tó lọ sí ẹlòmíràn lọ́wọ́ sí ègún rẹ̀ tí ó ṣe káwọn Mọ́kà náà tún wọ́n rẹ̀ kó tẹ̀ fún ọmọ tí ó kọ́ lọ sẹ̀mí. kálá kò lè rí bẹ́ẹ̀ kò sí ìbádà kankan tí alálàájì ó ṣe tó jẹ́ ṣe ájù tó wà Mádínà àmọ́ téèyàn bá wá dé ájù tọ́lọ́tọ́lọ́ sí ájù Mọ́kà kọ́dà láti léèyàn èyàn lè tó ifóun fẹ́ ti ziyarọ̀ mọ́sálásí ànábì èyàn lè tó tó fẹ́ jẹ́ àlùbáríkà mọ́sálásí ànábì kéèyàn ti lè rẹ̀ kú èyàn lè kú Nàìjíríà ní ti pé èyàn lọ mọ́sálásí ànábì mo fẹ́ lọ sí ziyara rẹ̀ mo fẹ́ wá orí mẹ́ mo fẹ́ wá àlùbáríkà látara mọ́sálásí ànábì torí okùnfà àlùbáríkà ìbẹ̀ mọ́sálásí ànábì ànábì ló sọ yòókù tó kú àmọ́ àgbọ̀rọ̀ torí pa afẹ́ ṣe ziyara sàárì ànábì kákò lé nítorí ẹ̀ àbí kákò Mọ́kà kágbàbẹ̀ lọ. tá a bá wá dé Mádínà yìí kò wá sí láì fílẹ̀ o ká ṣe ziyara mọ́sálásí ànábì bó ti lẹ́tọ̀ọ́ kí o káyè ziyara sàárì ànábì gẹ́gẹ́ bó ti lẹ́tọ̀ọ́ kí o ṣe ziyara tẹlómi. lẹ́yìn pé tẹ bá dé bẹ́ẹ̀ òní àwọn ìlú tẹ́tọ́lọ̀ ti gbà fún ni ètò ń bẹ fẹ́ sí ẹ̀rọ àwọn kan tí wọ́n dúró báyìí àwọn yọ̀gì lọ́wọ́ ni kọ́nà bá fọ àwùjọ yìí náà kó bá fọ́ mọ́ tẹ́gẹ́tì sí àwọn alùsùn wọn gbà sí àwọn yọ̀gì lọ́wọ́ ẹni tó bá ti ṣàdúrà kọ̀ọ̀kan sálámà sáà nẹ́bí náà ni sálámà wọn tó ní ìdíkẹ́ yóò sígi nìyí kéèyàn pẹ́ tí máa ń pẹ́ lọ́wọ́ yá tí wọ́n ń pẹ́ ìlú ṣẹ́gbẹ́ ṣẹ́gbẹ́ mẹ́ta kí ló dé tó bá wọn wọ́n sọ̀rọ̀ àmú kí wọ́n àkànbó ń dìde ẹ̀kẹ́ yálà èwo kí ló dé wọ́n ti pẹ́ díẹ̀ díẹ̀ o. àyè àlùbáríkà làwọn máa ń kà sí lónìí àyè àlùbáríkà ọlọ́run ló sì mọ̀ àyàbáríkà àlè fi làákà yìí wọn ara ilé fi làákà yìí wọn ní sàrí ànábì ara ilé fi làákà yìí wọn òní mọ́sáàsì ànábì alẹ́ torí mọ́sáàsì ànábì kápò olùwà àmọ́ alẹ́ torí sàrí ànábì gẹ́gẹ́ fún ara rẹ̀ tó sì ní mọ́sálásí yìí òun gẹ́gẹ́ níbẹ̀nu sàárẹ̀ yìí àwọn alẹ́ torí rẹ̀ kú tọ́pẹ́ làákà yìí ló máa wúyi pé ìṣọ̀kúsọ̀ lẹ́ ń sọ àmọ́ tó pé ṣẹ̀ríà ẹ wá wo àwọn àyàbáta bó ti pọ̀ lù yìí tó òkè súnà mẹ́mẹ́ èmi ò bẹ́yẹ tí máa ń wù àbá ìtọ́ ọlọ́run ní títorí kíni torí pé lọ́tọ́ fẹ́ ṣe ṣẹ̀rí à ń lọrin àwọn àfa ṣẹ̀rí àwọn tó lẹ́mí ò tí mo mọ̀ sí wọn ṣẹ̀rí ó sọ ní wàláì ẹ mọ̀ ní máa ń báyọ̀ lọ́kàn jẹ́ ni wàláì kẹ́ni wọn á pa ọ́ burúkú báyìí pé wọ́n fẹ́ fi ìjọba ẹ̀sìn múlẹ̀ ńlọrin lóòótọ́ alhamdulillah ìjọba ẹ̀sìn ńlọrin náà ló ti bẹ̀rẹ̀ lọ báyìí àmọ́ tí wọ́n ń ṣe òun ní kò bá mu yẹn gbọ́ kọ̀rẹ́tì ẹ̀ tí bá àwọn àfáà ti kọjá lọ tó máa ń ṣe jihadi àníyàn wọn dá lórí ẹ̀ àmọ́ tó máa lọ pa àwọn káfíìn báyìí wọ́n burú débi pé tó máa ti sí síta báyìí oyún jáde mẹ́rin gbogbo àwọn gẹ̀gẹ̀ ìlú ní ọlọ́ta àwọn ọmọ pípò da wọ́n fi ẹbọ wọ́n fi ṣe jihadi bẹ́ẹ̀ sì ni ara àwọn ọ̀pẹ́ káàkiri gbogbo tira wọn ni àmọ́ kò yé wọn sọ àwọn tí wọ́n lọ sí òkè súnà tọ́lọ̀ fi àjẹrà wọn bẹ́ẹ̀ olúwa sọ òkè súnà di ibi táwọn para nítorí lẹ́yìn tó ká máa lọ para sàárẹ̀ àwọn àfà tó ká jìnà sí kéèsì kan tí ó bá
ṣẹ̀ríà mu ó ní Ànábì sallallahu alaihi wasallam ló sọ pé ká má sọ sàárè òun di ìtẹ́ ibi tó wọ́n para tó ti máa tọ́ àlùbáríkà tó máa ṣe ká má sọ lẹ́yìn wọn. abiola ọba àlekè ọlá gbogbo àwọn òkú mùsùlùmí tí yóò ti kú ọlọ́mọdé wa foríjì wọn ọlọ́run la ilaha illallah. àwa táwa láyé náà àlékún dáadáa wọ́n sàfẹ́ ní kọ̀ọ̀kan wá sí ọlọ́run la ilaha illallah. wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. Number 1. Ìbéèrè kọ̀ọ̀kan. Wa alaikum salam. No. Mo rò pé ẹlẹ́wàá kan ti aṣọ rẹ̀ bí àwọn ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí wọ́n ń fitinà rẹ̀ lórí hijab nílé ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti kó gbogbo ìjáàbù rẹ̀ ká sọ pé ti sún owó tí a dájọ́ ìjáàbù kan àti nìkọ́bù kan náà ni ó sì rà fún ó sì tún ní òun ní di hajj bùkátà ìfò jíjẹ mú náà wọ́n ti fi ní òun ńlá pẹ̀lú àkùtọ̀ náà tí ẹ bá lè fi rẹ̀ lọ́wọ́ ẹ bá ti mọ́ sọ gbogbo pé a máa ran ọmọ ya lọ́wọ́ nígbà tó bá ti ní ìtìnà tẹ tó ń báyìí tabalẹ̀ lágbára tó ní ti báyìí ní bùkátà tó ní sọ́wọ́ àti sinmi pé owó tabasi ra tó lè ra hijabu náà bí ní kọ́ọ̀bù wọ́n lè ra owó tó fẹ́ dájú ní tabalẹ̀ ẹjẹ́ káfí ran ẹni náà lọ́wọ́ ẹlẹ́fẹ̀ẹ́ tí àwọn ìyàwó ní òkè kánà bá gbà ìbéèrè tí wọ́n béèrè àwọn pé kò dá kí agbáwájú ẹni máa ń kírun kọjá tó wá dá téèyàn máa kírun lọ́wọ́ ẹnìkan mẹ́mbà yìí ẹni yìí ní kí n lọ́wọ́ ẹnìkan bẹ̀lẹ́gbẹ̀ ọ̀tún rẹ̀ ẹnìkan bẹ̀lẹ́gbẹ̀ òsì wọ́n wá na nǹkan síra wọn kò bá mu nítorí pé sáńpẹ́ ní àsọ̀lá ìrun àlẹ́kọ̀dọ́ ẹ̀ ẹni tí ń kírun yìí kí ẹ̀mí rẹ̀ kó wà níbi ìrun kó máa sí nǹkan kan tí yóò máa ti ẹ̀mí rẹ̀ kó mi yẹn lápèjúwe. Ànábì sallallahu alaihi wasallam kírun jọ kan but Aisha ní àwọn aṣọ kan nulé àwọn aṣọ yóò ní àwòrán láwọ àmọ́ ó ní àwọn kọ́lọ̀ oríṣiríṣi tó bá Ànábì wọn kírun jọ náà àwọn kọ́lọ̀ yẹn ó wá ń ṣe mọ̀nàmọ̀nà lójú Ànábì Muhammad Ànábì wọn ni kó mú kó mẹ́ pípẹ́ mìíràn lọ síbẹ̀ ẹnìkan tó ń fún Ànábì sọ̀tọ́lá ó fún ní aṣọ kan aṣọ yìí ó wá ní ìlà aṣọ yìí ní ìlà àdìsí wa nùbọ̀kọ́ wa ní Muslim Ànábì wọn kí lọ ọjọ́ kan ojú Ànábì kan lọ síbi ìlà kan nínú ìlà aṣọ yìí kẹfẹ́ bójú àti ìtìlọ́bẹ̀ ẹ̀mí òsì kìíní ẹ̀mí náà sọ̀rọ̀ kó ní láì ṣe rí Ànábì sì kí o sọ́gbára ó sì bá aṣọ lọ́rùn ó ní kán dá padà fẹ́ni tó gùn tó bá ní tí ó jẹ́ plane tí kò sí ìlà kankan bẹ́ẹ̀ kó fi rọ́pò rẹ̀ fún sẹ́gẹ̀tì nìyí so ó sọ pé pẹ̀lú pé ìrun òun ni kẹ́mi wá wà ń bi ìrun yẹn gangan sábà tí ẹ máa ń kírun táà ní àgbà ìbá àgbà ojú rẹ̀ kọjá káwọn mẹ́rin tó ní kẹ́ máa fi ẹ̀rí tó ní pé ẹ máa ń nà káwọn kọjú rẹ̀ kẹ́ mọ́ jáde ẹ̀rí ni pé ẹni bá ń kírun gbogbo nǹkan tẹ́ pé ẹ̀mí rẹ̀ tí mo jẹ́ sẹ́kùn mi rún mi tẹ́ pé olè fẹ́ wò pé kí ni wọ́n ti ṣe lọ́lọ́ fún Ọlọ́run sàmọ̀nà wa Ànábì nù nọ́mbà 2
Wa alaikum salam. Ìbéèrè kan ẹlẹ́kùn. Okay now. Ìwé ìsèpín. Ọlọ́run sàmọ̀nà wa. Kò dáa kí a pín bẹ́ẹ̀ ní àgbà bẹ́ẹ̀. But wọ́n wá ní kò dáa pé kí wọ́n náà pé alùsùnà ni mí. Lóòótọ́ kò sí tán pé bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Tìyàwó alùsùnà ni. À ń gbà títí tí náà sànàbí sọ pé ń bọ̀. Gbà títí náà ti dé. Òun ló fa síkàlù pé síbi lélẹ́yìí láti lè kára mọ àwọn fírọ́kù àdọ́là àwọn fírọ́kù tí wọ́n ti sọnù kálíbà àmọ́ wọn olófòkọ̀ pẹ̀lú alùsùnà tó làwọn náà kọ́dà àbára lẹ́yìn àdúrà òun tó pé kò tẹ̀ fún yakẹ́ pé alùsùnà tó bá dé yìí náà gbọ́dọ̀ lórí sí i jẹ́pọ̀ mọ̀ bá wà Nàìjíríà yìí àwọn ń Súfí kọ́dà àwọn ti gbé yẹ́dùn kan nísìnyí àwa náà alùsùnà àwa náà gbogbo tá à ń ṣe alẹ́ kìtàbí kò sí tẹ́pẹ̀lú alùsùnà jù àná lọ torí pé à ń dá ọ̀rọ̀ pa àti ìtàwà súnà ni òun ni ra sálàfí làwà ẹ wà pé ní sálàfí so kéèyàn pé àyẹn sálàfí ó tún kún dáadáa ju kéèyàn pé rẹ̀ ní hálù súnà lọ. àwọn wà pé àwọn sálàfí láíláí ìmọ̀ wọn bí wọ́n nú sálàfí òun sálàfí yẹn máa ń dún wọn pé àwọn ọmọ sálàfí yẹn kí ni ẹ̀rọ wà nísìnyí ti lé gbọ́dọ̀ ní àwọn ọmọ hálù súnà yẹn fúnra wọn náà wọ́n pera wọn ní alùsùnà but ó nira fún wọn púpọ̀ láti pè àwọn sálàfí bóòlù ṣe nira nítorí pé sálàfí ni pé alùsùnà wal jamaa ìtàfi jẹ́ alùsùnà ni pé à ń tẹ̀lé kìtàbù àti súnà àwọn Súfí tán ṣe síkìrì ní jẹ̀mọ́ tí wọ́n lura wọn fẹ́ lura palẹ́ bí síkìrì tí wọ́n lùlù tí wọ́n jó tán lágùn yìí wọ́n ń rí dẹ̀lílù nínú Al-Qur'an tó ní káwọn ẹ̀rẹ́ díkìrí bọ́lá tí ń tọ́ka sí jàmá mẹ́ wọ́n sì ń rí dẹ̀lílù nínú hadith tí ń tọ́ka sí díkìrí bọ́lá tí ń tọ́ka sí jàmá mẹ́ abẹ́ẹ̀kọ́ ọ̀dà in tí wàá jí ká gbọ́ Al-Qur'an nìyé sáàbù mọ̀ pé tí Qur'an ń wínú in tó yà gbọ́ hadith rèé sáàbù pé tí ìjà wọn sàábé gbọ́ yé lọ bẹ́ẹ̀ ibi tí wàá la dénú àwọn wálé sálàfí wà mú oni ama itibau kitab wa sunna ala fahmi salaf salih ama tẹ̀lé Qur'an a sì máa tẹ̀lé hadithu lórí àgbọ́yé àwọn ẹni ìṣáájú wa láàmà fi gbọ́yé lọ bí ti sára fi ti jáde nu tó bá ní sí àwọn ó wá nira fáwọn káwọn pẹ̀lú àwọn sára fi tó pé wọn ò lè mú jáde pé Abakiri ó ti sì kiri bá ó sì dákú tẹ́lẹ̀ Umaru ó ti sì bá àjọlágùn náà máa ń jó lé tẹ́kọ̀ lórí wá torí kò rí ẹ̀ntọ́ fi jọ so irú ọkọ̀ yẹ kò sí tó burú mẹ́ kò tún ọ̀pẹ́ yẹn pé in tó bí tí kálukú ọgbọ́dá kílẹ̀ yín dá in tó bí inú wallahu ta'ala a'lam bis-sawab. Number 3 wa alaikum salam. ìyẹn lè kúnlẹ̀ wọ́n láfa kan ó léèyàn lè kúnlẹ̀ kọ́dà ló kọ́ àlè gan lọ́lọ́ ti pàánà bí lásán kó máa kúnlẹ̀. èmi ò tí a máa dí sí o àmọ́ ìta àmọ́ yìí náà ni àdìsí gan láti àyà pàṣẹ mọ́ àná òun náà là á lò á sì lò lélẹ́rí ni. ó ní àyà pẹ̀lú pàṣẹ ìfúnlẹ̀ ọlọ́dún kan máa kúnlẹ̀ waqfid janahaka liman ittaba'aka minal muslimin. ìwà nẹ́bì ọlọ́run ní ìwà nẹ́bì máa rẹ ìyá apá rẹ̀ lẹ̀ táwọn tí wọ́n tẹ̀lé ọ náà mùmínì. ajẹ́pẹ́ ní tọ́lọ̀ tó wà nẹ́bì pé kó máa kúnlẹ̀ fáwọn mùmínì. ajẹ́pẹ́ àwọn àgbàlagbà àwọn onímọ̀ tó kó fáwọn kékeré nù. ìtọ́nu ajẹ́pẹ́ ànẹ́bì lọ́nà ní kó máa kúnlẹ̀ fáwọn
sọ̀hábà kò ní káwọn sọ̀rọ̀ àwọn kéde yìí àwọn àbá wa ń ọkùnlẹ̀ fún wa àwọn Buhari nìsí àwọn là ń tẹ̀lé àwọn ọkùnlẹ̀ fún wa àwọn bá lọ́rin àwọn ọkùnlẹ̀ fún wa àwọn mẹ̀gídá tẹ̀fsíìrì àyà nù tẹ̀fsíìrì àyà nìyẹn ìwọ nẹ́bì mọ́ rẹ̀ yẹ apá rẹ̀ lẹ̀ fáwọn tí wọ́n tẹ̀lé ọ fáwọn tí wọ́n tẹ̀lé ọ sòkò láwọn tí wọ́n tẹ̀lé nẹ́bì nìkan mọ́ rẹ̀ àwọn táwọn sọ náà nù tẹ́pẹ́ ó kàn gbọ́yé ó kàn gbọ́pọ̀ àníyàn náà nù àwọn àgbẹ̀gbẹ̀ bọ́sí agbọ́yé yìí sálàfù ò gbọ́yé bẹ́ẹ̀ ẹtí tí mọ̀ ń tàbí nìsí sálàfù ò lágbọ́yé bẹ́ẹ̀ káwọn sálàfù gbọ́yé á gbọ́ pé gbogbo àwọn tí búnú bá sí kí nìyí yóò mọ̀ pé fún wọn ni yóò tó ó sì mọ̀ tẹ̀sí púpọ̀ so ìtukùtù ni ìtumọ̀ àyà yìí ó ní kálí sallallahu alaihi wasallam kó máa ṣe àwọn mùsùlùmí kó máa ṣe wọ́n jẹ́gẹ́ kó rẹ̀ kó máa rira ẹ̀ àsìkò tó bá wù wọ́n lè rí pẹ̀lú àyẹ̀pẹ̀rẹ̀ yóò wọ́n fẹ́ rí wa yìí àbáwọn tán tẹ́lá ìwọ́n mọ́jòkóyà yìí lọ́bẹ̀ orú láwọn wáyà yìí òun lẹ́gbọ̀n rí ànábì sallallahu alaihi wasallam bá a ti jòkó yìí bá lè bá jòkó ẹ̀ ní dáàmà tó má jòkó wọ́n sí wà límọ̀ ìtànàbí sọ̀rọ̀ mọ́ rí rẹ̀ òun gangan sọ nísìnyí fún àtàwọn tí ó bá ń lọ owó dáàmà àfárì fáwọn bá dí òde gan náà ẹ ti dáhùn pẹ̀lú òde pé àwọn àfárì tó tún gbowó kònà ẹ̀ ń gbowó kònà àtàkàtà náà káyé bá wọ́n kó mọ́ ládùúgbò wa mẹ́jọ ní ìrìnà àfáàkàn afẹ́ sí wáàsí ẹnìkan á dìde kó sí wáàsí ẹmú kònà wá fọ́wọ́n náà ìsàn gbọ́dọ̀ sí náà ni ẹ̀wọ̀n lákàyí wọ́n jí wọ́n ṣàpù sí láti báyọ̀ lójú torí báwọn yóò náwó dáadáa mọ́ àwọn yóò fẹ́ sọ wà lùbáríkà mọ́ ó wá tún di owó kònà àfá subhanallah ọlọ́run sàmànà wa idan aya yẹn alayhim laysa lahum aya yẹn gangan ó ń takò òun ni kò sí kí ni yìí kò support yẹ fún ẹgbẹ́ tafsir aya gangan ni àwọn àfáà ni wọ́n mọ̀ kúnlẹ̀ fún àwọn ọmọ kéwù ọlọ́run sàmànà wa àdìsí tó wá ní pé tàbí kan bẹ́ẹ̀ ọkùnrin ọbẹ̀ ìfọ̀ ànàbí wa kúlẹ̀ àwọn ọ̀rọ̀ àdìsí orí dé ibi òsì gbọ́ rí a máa rí hadith tẹ́nìkan kúnlẹ̀ fún ànábì Mu'adh ibn Jabal tánàbí kọ̀ fún ànábì kọ̀ fún ó ní wọ́n ti bẹ́ẹ̀ wọn ò pamẹ́lá sẹ̀rẹ̀ bó láti wá dìtì wa ọlọ́run sàmùnà wa number 4 wa alaikum salam. ẹni tí ó àjọ tí òun yọ bá wọn bì kan tá a gbọ́ tí wọ́n pè rún tálẹ̀ já lọ kírun á èrè kíyà ẹni sí agbára láti kírun rẹ̀ wa sẹ́ni yẹn tó bá kú sí òjẹun sí kò rárun láre ó rárun láre àti pé ó fi tó lọ́lá jẹ́ lọ sí tí ò lọ́lá anẹ́mi lọ pé bí tabasi ti gbọ́rùn bẹ̀rẹ̀ ká ti lọ kí bàtí ti sí pé ó sì ti wọlé tẹ́kọ̀ sí mọ́lá àdúgbò yìí nǹkan kan lè ṣẹlẹ̀ ẹni tó lè ṣe pàṣẹ àdúgbò yìí ó dọ̀bú lè ṣẹlẹ̀ dá wọ́n ní mọ́tò yẹn lọ́gbẹ̀ lọ nǹkan kan lè kọ́ dí fún ọtọ́ àti ìrún tí ládùúgbò yìí àdúgbò tẹ̀ wá kú tó ó jẹ ìrún náà nù sí ó jẹ pé nínú ti wọlé ó sì láǹfààní àti kí ó sì kí Allahu ta'ala àrísọ̀ number 5 àkùbájẹ́ ẹni tó pé kò sí nǹkan lé ní lásìkò ìṣe rí nísìnyí kò sí tágẹ ní ẹ̀gbọ́ èmi ó báyìí lọ́la o àníyàn pé tó mú tó fi gbà wẹ̀ ní àìsàn jẹ́lé ànábì àná máa ṣe bẹ́ẹ̀ kọ́dà ànábì àmọ́ mu tiẹ̀ wà lọ́sàn gangan ni wọ́n làwọn ànábì wa bolí pẹ̀ kí lájẹ́ ńlẹ́ làárọ̀ yìí o àwọn ìyàwó ní kò sí kankan tájẹ́ ńlẹ́ báyìí tó ànábì tọ́ ẹ má wọ́ọ̀rì ẹ̀yẹ́ mọ́lẹ́jẹ̀ lẹ́yìn èmi sọ tèmi dàwẹ̀ lọ́sàn gangan ànábì lè yẹ fi jọnu ìdí ẹ̀ máa fi kojú wọlé kí ìyẹn lè sọ́dáwẹ̀ tí bá nínú ìyànlá number 6 ọ̀sánlá fíìmù nù àgbọ́yé Yorùbá àkídà Yorùbá náà fi ṣe fíìmù
tí yóò bá gbàgbé nípa pé òkú ó ti kú àní fíìmù ni ṣe ẹgẹ́ ti ní sí òkú tó ti kú kò lè àfi àtàyé mọ́ lára lọ ògiri èyí tí wọ́n rí lẹ́kọ̀ọ́ ti Bílálà àti Ibrahimu ó ṣe jẹ́ pé Ibrahimu àti Bílálà ni ó ṣe ìmọ̀tàn àwọn yẹn Súfì wà láì sẹ́yìn Súfì wọ́n lè gbèràgà wọ́n bìlífù pé inú àwọn ni wòlíì ti lè jáde ó yẹ táwọn Tìjàníyà wọ́n wà pé wòlíì ò lè jáde ń bómi mọ́ wọ́n fi ní gbogbo ayé yìí wòlíì mẹ́rin ní gbogbo ayé kẹ́ ní wòlíì mẹ́rin ní mẹ́fẹ́ wòlíì mẹ́rin ó náà kọ́ Kwara State ló wà mẹ́ta ń lọ rí ẹyọ̀kan lọ́fà kò sí àní wọ́n ní ilẹ̀ Sáúdì ẹbí wòlíì wọ́n ní ilẹ̀ Sáúdì ẹbí wòlíì ní ọ̀tọ̀ ọlọ́ọ̀ ni wọ́n anápa nẹ́bí ẹ̀dá Káírò kọ́ Egypt kọ́ Sudan kọ́ àwọn ẹ̀rọ gbogbo ẹ̀ bí ẹ bá ti kú kò lè àpí àti wa má nǹkan mí yàrá ń rí bẹ́ẹ̀ bá lẹ́rí Ibrahim lérí gíní kò sí pọ́blẹ́mù ẹ lérí tó wọ́n ní kẹ́kọ̀ọ́ àlìjẹ̀nú tẹ́tẹ́ náà àlìjẹ̀nú ń dààmú òkú rẹ̀ nu wọ́n ríjọ́ kan táwọn sàhábà gbogbo àwọn akẹ́gbàtà náà bí kú tán ara àwọn tí wọ́n lò tó 70 years ànábì wá jáde tí wọ́n ráwọ̀ ògiri jọ́ kan Abakiri sẹ́wọ̀n ẹsẹ̀ wòlíì ni kò jáde náà ògiri láyé jọ́kan rí ànábì ti jáde tí wọ́n ó ṣe á jẹ́ pé Ibrahim ló jáde àti Abúlá Tìjàní àti Bílálà ó yẹ ọ̀rọ̀ jáde ànábì ti jáde sí wa kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ òkú ìbára ayé ṣe ara ayé náà bá kálukú mọ́ lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni tó ń tòde léyìí ọ̀rọ̀ tí ò dáa nìyẹn sínú bọ́ọ̀ láníyàn rẹ̀ àìgbọ́ lákìdá rẹ̀ nọ́mbà 7 wa alaikum salam. káfọ́ alẹ́ sí ansọ́rọ̀ yókùn kọ́ so now ẹ̀yin òkè wílẹ̀ máa dìsì na lórí hadisi yẹn lóòótọ́ àwáyé wà lórí ẹ̀gán òun ní hadisi tẹ́tì máa ń hadisi yẹn wọ́n ti máa ń dó lérí ẹ̀ dáadáa but hadisi Mu'adh bin Jabal wọ́n èé dọ̀ ipò ẹ̀
wọ́n kàn máa ń ti tàwílù mẹ́ni àti hadithu àwọn rankún méjì tẹ́kúnlẹ̀ fún Ànábì àti hadithu Salmanu Faris hadithu mẹ́rẹ̀ẹ́ta tí mo sọ yìí wọ́n gbà pé sọ ṣe wù ní àmọ́ wọ́n sọ pé bí ti ẹranko ní àṣẹ́lẹ̀kọ́ aláwa ni ẹmọ̀rúkọ bá ní sí tí màásù wọn kọ́ tí màáwù nìkan ni màásù fún ìjábà tí wọ́n kọ́ wọ́n lé lẹ́yìn onìkan ní bá wí ànítorí pé àwọn aráàlú gẹ́gẹ́gẹ́ àwọn Yẹhudi náà sọ́ra wọ́n máa ń lo wọ́n sáà sí ara òye tí ó tẹ̀ nítorí èyí tí a sọ yìí inú tí àwọn ọlọ́wọ́ ara ti kà á bẹ́ẹ̀ ti kà yìí torí yọ́ mi àtẹnukọ́ pàdé nù wọ́n bóyá sọnù pé tí a sọ yìí pé nítorí Ànábì ó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé àwọn àfáà lù àwọn ni wọ́n gbé kalẹ̀ kí àwọn ọmọ lẹ́yìn àwọn kọmọ sí fáwọn Ànábì wá fẹ́ kọ̀ fún ara rẹ̀ sẹ́kẹ́tì ní sí oníbó lára ìtọ́ abẹ́nu mo kì máa bẹ̀ pé èyí tẹ́ ìwà sọ yìí ẹ̀kàn tó pé bọ́ ti wí yìí o ibi tí a báyìí báyìí ti kà ó lè kó sí yí abáhùn lọ́wọ́ náà báyìí sẹ́kẹ́tì ní sí so but hadith yẹn ìbẹ́ náà àfà tánú hadith ẹ̀dọ̀ yìí a sì ráwọn tánú hadith hasanu ni hadanu ni pé hadith yẹn pé hadith tó lálàáfíà so but bátẹ̀ lóhùn bátẹ̀ lálàáfíà owó ti kan ti kọ́ ló sọ̀rọ̀ pé ẹ má kúnlẹ̀ àwọn eléyìí wá ń kọ́ wallahu ta'ala ala bis-sawab tó máa obìnrin. ìyá tó wà mí ẹni kókó láàrin ẹ̀kọ́ lọ́sọ́dọ̀ àwọn obìnrin. náà wọ́n ní tí ó lẹ́tọ̀ọ́ sí ọkọ àtìyàwó fẹ́sí joint account yá àníkì ara wa o bó ṣe dáa tó sì dùngbọ́ létí tó kò bá ṣẹ̀rí àmù ó léwu púpọ̀ ọkọ àtìyàwó fẹ́sí joint account títọ̀ kẹjọ bọ́ka wọ́n máa kó sínú àkótó kan náà lọ́kọ àtìyàwó ó léwu bọ́kọ bá kú àbíyàwó bá kọ́kọ́ kú bó láti separate pé tọkọ ní tíyàwó rẹ̀ àwọn kan gbọ́rọ̀ jẹ́nu ogún ìyàwó nínú bẹ́ẹ̀ náà àwọn mọ̀lẹ́bí ìyàwó tẹ́kan jẹ́nu ogún ìyàwó ọkọ náà nínú bẹ́ẹ̀ náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ tẹ́kan ìròrí àwọn bèbèrè ni kò lẹ́tọ̀ọ́ kálukú ọmọ tiẹ̀ tọkọ rẹ̀ tìyàwó rẹ̀ sẹkẹtìrì èyí tó bá yẹ kí wọ́n ti ń ṣe òwò papọ̀ iye tẹ́nì kọ̀ọ̀kan bá ń rí tó bá ní lórí òwò yìí ó sọ tiẹ̀ iye pàṣẹ́ntéèjì tèmi rè lórí òwò yìí tábà fẹ́ pín owó tí ìyàwó rẹ̀ tábà fẹ́ pín owó so ajẹ́ pé tí ẹnìkan bá ti kú náà méjì lórí pàṣẹ́ntéèjì tẹ̀tókù ni òun làwọn tó bá yẹ kó jogún lóṣù kìíní yìí olówó ti bì mọ́ àmọ́ kí a máa kó sínú báńkì kan náà ó léwu so kò bá ṣẹ̀rí àwọn bẹ́ẹ̀. ìṣàyẹ̀wò lọ́wọ́ fún sàárè tí wọ́n fi búlọ́ọ̀kù mọ́ wọ́n ti takò àṣẹ àdébí sọ̀tún torí ká má jẹ́ kí sàárè kó sí kí nìyí ká má mọ nǹkan lé lórí ẹsẹ̀ ní. ṣé bàbá tó kú àbí ìyá tó kú wọ́n fẹ́ kapọ̀ níbi sàárè rẹ̀ ṣáà lè tẹ̀lé wọn lọ́bẹ̀ lè tẹ̀lé wọn lọ kọ́dọ̀ yẹ ká tó kọ́dí fún wọn kọ́síkẹ́ nìyí ká mọ̀ lọ ká ní torí àwọn àdìsá ti kà síwájú ní ìjẹ́jọ́ fúnra wa. Ìfà àti àrọ́ ìdájọ́ tó wà fífà ìyàtọ̀ wà láàrin ìfà àtàràmù irú bèrè wo lélẹ́yìn ìbí wọn tó pè nífà o àwọn tó pè lára mú bónọ́sì ní ìfà ní bónọ́sì ẹni tí ó béèrè yìí kó tún sọ àbí kó tún gbé wa sọ ní gbé wa sọ ní atẹ́gùn káfí gbọ́ ni ìmí wọn tí bẹ́ẹ̀ mi mọ yàtọ̀ láàrin ìfà àtàràmù ìmọ̀ tó ń pè ní fà àwọn ọmọ tó ń pè ní haramu tó lọ́wọ́ àbọ̀ débẹ̀ òun ni tọ́lọ́ bá ṣe léwu àtàlẹ́ bá ṣe léwu ní haram àmọ́ ìfà ẹ̀fẹ́ sọ́fà èmi ò dákọ̀ bọ́nọ́sì ẹnìkan ló dákọ̀ bọ́nọ́sì yà yìí mo ní mi ò mọ̀ fà number 8 read one ọ̀kan jù àdèfà
ẹni tó máa ń dààmú rẹ̀ ńlé sísà tó ń dààmú rẹ̀ ńlé nípa ọ̀rọ̀ hijab nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tó bá wá sùn kí máa ń rí àbálẹ̀ lójú oorun àbálẹ̀ máa ń fún mọ́ràn ọ̀sẹ̀ kankan tí àbálẹ̀ bá ń fún ní mọ́ràn gbogbo mọ́ràn tí àbálẹ̀ bá ń fún kó máa fún mi lérí òṣùwọ̀n al-kitab wa sunnah tó bá ti bá súnà mu kó tẹ̀lé èyí tó bá ti bá súnà mu kó máa tẹ̀lé lápẹjú ìyàbá ẹ̀ sọ tó bá ti kú ẹ má pa díẹ̀ ẹ má pa ẹja o ẹran ni ẹ pa o tẹ́kù kó bá súnà mu ká ní tẹ̀lé yìí o máa kírun ní jàmá o máa kírun jàmá o máa kírun jàmá o ó bá bá bí bá mu máa lo jáàbù kálóbè máa lo jáàbù àkọ́ bojú o ó bá bí bá mu má bojú o ọ̀ ní ní ti ọba bojú o kò ní tẹ̀lé yàn náà. ṣé obìnrin lè gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kó tó bojú bó tí wọ́n ṣe jẹ́ kò nídìí kó gbà yọ̀ǹda lọ́dọ̀ wọn ó lé kó lẹ́sìn orí kò lè fẹ́ yẹn náfìlà ńlé kó jà alájà fẹ́ ṣe náfìlà ó ṣé kí n yàn kò gbọ́ ọgbà yọ̀ǹda rẹ̀ yóò bò náà ni yóò sì lọ sọ́dọ̀ wọn tó láwọn oníkan wọn bò Now, number 8. Wa alaikum salam. Ma kó lẹ́tọ̀ bá wọn. Inú kan náà la máa ń kí sókùlà. Láti wọn bá ti kú sáré ìwòsàn tó kí bá ń sí máa. Ẹ̀kan náà láti kí sókùlà. Wọ́n á ti kí sí la. Wàhálà nílé yìí wàhálà ló fà nù àmọ́ ẹyọ kan nìrún bẹ́ẹ̀ ẹyọ kan ó nìrún bẹ́ẹ̀ ẹyọ kan nìrún bẹ́ẹ̀ tó ká jìnà sí ìkọ̀bá yìí àmọ́ ẹ̀kọ́ àwọn Yéṣu bí lókì tó ẹ̀pẹ́ ẹni tó Yéṣu bí lókì yìí tó ẹ̀pẹ́ àwọn bídíà tó kó sínú súfì rẹ̀ kéde bídíà tún mọ̀ká fẹ̀rọ̀ kò ní ìka tó kí mọ́ bọ́dá kó kó sínú bídíà tún mọ̀ká fẹ̀rọ̀ òun lálẹ́ tó kí àyàfi tó bá jẹ́ sí pé ìmáàmù tó jẹ́ Ahlus Sunnah yìí Yéṣu bí yóò kó sí bídíà mọ̀ká fẹ̀rọ̀ fáwọn lè jẹ́ Ahlus Sunnah but ẹni tó jẹ́ ìmáàmù Ahlus Sunnah lápẹjù onísìn òun ni òkú yẹn sọ àsọ́ọ́lẹ̀ pé kó kí àbò ńlá àwọn ọmọ olóòkú ní kó kí tẹ́gẹ́tì ní sí ìtò tí àsọ́lẹ̀ bá torí àsọ́lẹ̀ tó tí òkú sọ fún ni ó lágbára púpọ̀ àgbọ̀rọ̀ ya àsọ́lẹ̀ ó lè padà fún àtò kí bọ̀ tí wàá ti sí eléyìí ń bẹ̀ lókùn gbàtẹ́ tó kí lákọ̀ọ́kọ́ náà tó jẹ́ Sufi náà àkídà bídíà tó ti kó sínú Sufi rẹ̀ yìí kì í ṣe bídíà tó mọ̀ ká fẹ́ràn èyí ó fi lẹ́bàá náà káàtó mọ̀ sàrà fún lókù. Ìmọ̀ yọjú lójú oorun nílá sọ̀rọ̀ ó pọ́síbù tó bá ní sí pé àlá kò sí ìgbàlá tẹ̀yìn nílá pé wọ́n ń dààmú ní ẹ̀sán dààmú ńlé kókó mọ́ lo hijab kó mọ́ sẹ́sìn bàbá rẹ̀ ti kú bàbá yóò ayọ́jú tó lé àlá èyí ni ó ṣe o èyàn lè lára dáadáa tẹ́gẹ́ ti sìn kò sí ẹni tí ò lè mọ́ lálá àwa rẹ̀ tó ti kú bọ̀tí gbogbo mọ̀ tí bàbá bá ń fún wa lójú oorun àwọn onífòtò òun ti kú gẹ́gẹ́ sí òṣùwọ̀n ẹ̀sìn láwọn fi wò kò sí nídùúmọ̀ kankan pé ikú ọ̀dọ́pẹ́ kú nù o. Obìnrin tí wọ́n gbà fún lé kó máa lo kìmáàrù kó gbìyànjú kó lóun ó lò náà ni kó lóun ó lò náà ni pé lọ́ni kó òun ó lò kó sì máa lò tí wọ́n á ní àníkọ́ máa lò tó bá ti wà ń lé kó lóun ò ní jáde síta dá tí wọ́n bá ti lò sòkó àti kó lóun ó lò náà ni kó òfin ọlọ́run ọba yìí. Obìnrin tí ò nírun ó fẹ́ ṣe istikhara yìí ń jẹ́ sí yìí ó gbọ́dọ̀ ó ti ní bùkátà sí before so yóò ka dùn áwù lásán kò ní ṣe náfìlà. Number 9 10 kí n ti àwọn bóòtù àwọn ṣe jẹ́ àní àgbọ̀rọ̀ kóra wájọ́ kálá ń sáré àfọ́kù alátúntà àwọn ọmọléèkú lè kíra wọn jọ ìkójọ ń gani problem bóòtù wọn á ṣe jẹ́ tó kójọ wọn léèkú ní àwọn àtúntà láàlì fún wọn
kò tẹ́ kò jọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí hasan ta kó ti fún wa níjó ní àwọn sọ̀hábà wọn làwọn gbọ́ yé lọ́dọ̀ lẹ́gbẹ́ kunna na'uda al-ijtima'a ala al-majid wa sana'ati tuham min an-niyaha kíyàn kójọ pọ̀ lẹ́yìn òkú tẹ́yìnsẹ̀ kankan ẹ̀ẹ́sẹ̀ fìdáwù ẹ̀ẹ́sẹ̀ dùnwà ẹ̀ẹ́sẹ̀ wọn lára niyaha ni kò lẹ́tọ̀ kálukú ọmọ olóòkú ká máa rántí òkú wa níbi dùnwà bàbá ti ṣàdúrà fún wa. bọ́dà tó fẹ́ fẹ́ sísá àbí sísá wọn ti bá bí pé wọn fẹ́ fẹ́ àmọ́ kí ìfẹ́ wọn tó pẹ́ wọ́n ti yọjú sọ́dọ̀ àwọn òbí wa ní ẹjọ́ wọlé ìwé náà tó bá wọlé ìwé wa jáde kó máa sọ̀rọ̀ kọ́ngbà náà bọ́dà yìí wá pé sáwọn ti lè máa pera wọn fún kíni tó pè sí wọ́n wáyé pé wọ́n fẹ́ dúró tí è parí ní ewé rẹ̀ onídìíkọ́ ní kọ́ńtàtì kan pẹ̀lú rẹ̀ síbà ní sí kálukú wọn pèrè àwọn ẹ̀ sì pàdé ara yín ta dígbà pé wà sí ẹni tẹ́ ẹ̀ mọ́ra yín lọ́sí kíni yìí ẹ pàdé ara yín ni pé kátónájú kátóná sọ̀rọ̀ kọ́ wọ́n ti náà wò fi fún un. tó wáyé pé àti sọ ìbéèrè ní abọ́ òun jẹ àtọ́ ẹ pé bọ́jà tẹ́ pé àwọn pírẹ́sì wọ́n wíkẹ́ẹ̀dì gan wàláì wọ́n ní àwọn ògbà kan fi alùsùn náà ní sẹ́ẹ̀ wọ́n dàbẹ́ pọ́ bá sí wọ́n lómi wa náà wọ́n bá mú eléyìí wà nígbà lọ́wọ́ rẹ o wọ́n pé bọ́jà yẹn gẹ́gẹ́ láwọn òfẹ́ pé àlè fẹ́ fọkùnrin yìí wọ́n lómi wà pàgbó sára yín sẹ́gẹ́tì ní sí advice bọ́dà náà kò step down àmọ́ fẹ́ pé wọ́n bá mú alùsùn náà wá nígbà 50 irú ẹni yẹn wọ́n kàn gbìyànjú pé wọ́n sì máa bára wọn sọ̀rọ̀ nìkan limit kan wọ́n máa obìnrin yẹn ló máa ṣiṣẹ́ káàkiri obìnrin onímọ̀ máa ṣiṣẹ́ káàkiri sẹ́gẹ́tì ní sèyí òun kàn lè máa advice yẹ à ń pé ká máa jọ sọ̀rọ̀ pé báyìí ọ̀rọ̀ tọkọtaya ọ̀rọ̀ fẹ́ ká máa ṣe ìyẹn ló kàn máa ṣe gbìyànjú bóyá ẹ̀yà tó rọ̀ bá kíní bóyá wọn àtẹ̀bá láti pọ̀ ẹ̀yà tó lọ sí kíní títí tó máa sọ tí wọ́n rí wọ́n sì dúró pé àníkọ́ àkẹ́yà lùsí ọ̀nà ti mú wá tó tí ẹ bá wo ìmáàmù àdúgbò wọn tọ́rọ̀ bá yé kí arábìnrin ẹ̀rọ sọ́dọ̀ ìmáàmù tó kí mọ́mù ṣe ìjẹ́wì láyà lórí bàbá yẹn ó ti bọ́pò tẹ̀lé àti yọ́kù lọ́rùn rẹ̀ wọ́n gbé sọ́dọ̀ sultan but àtúnfò wà fẹ́rí kíkẹ́ agbó afẹ́ kí a fi pé ẹni tó jẹ́ ìmáàmù àdúgbò wọn ṣẹgẹ́tì nísìnyí àbíbí mágàjí ládùúgbò wọn àwọn ni wọ́n á ṣe wàlíyù arábìnrin yìí kó mọ̀ jẹ́ pé ìmáàmù mọ́sálásí yín alùsùnẹ̀ tó lọ mú àbáfà yín alùsùnẹ̀ tó lọ mú so ìjẹ́ wàlíyù fún ọmọ obìnrin ọlọ́run lè rí èkó lérí rẹ̀ tóra ọlọ́run lè kó kódà ọ̀ jẹ́ wàlíyù mọ́ tó bá dúró pé ọmọ òun ò ní fẹ́ nìyí àwa wò kí ló dé ó wá nítorí ẹ̀sìn gẹ́gẹ́ náà ni tó bá pẹ́ torí ẹ̀sìn gẹ́gẹ́ ni ìjẹ́ wàlíyù kúkú lọ́rùn rẹ̀ nínú kí yẹn wá tabari kan náà ẹ̀gbọ́n rẹ̀ náà ó gbé láti bẹ̀rù nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ arábìnrin náà support alájí ẹ̀ fi fún kíra ní mẹ́tò wù náà nìyẹn sẹ́gẹ́tì ní sìn èyí lè lọ bá ẹ̀gbọ́n pé ẹ̀gbọ́n sẹ́gẹ́tì ní sìn kẹ́gbọ́n ṣe wà tó wá yẹ ẹ̀gbọ́n débẹ̀ ẹ̀gbọ́n lè ṣe wà líyù rẹ̀ so àbábò rẹ̀ náà tó náà ti bàlágà òun náà lè ṣe wà líyù rẹ̀ tí wọ́n bá wo gbogbo àwọn báyìí tó súnmọ́ mọ̀lẹ́bí tó bá wá rí sùkàn tọ ẹ tó bá jẹ́ sultan tó bá rí bá náà tó ọ̀rọ̀ wọn lágbàdí ẹ̀ yóò bẹ̀ di pé ẹ ti ẹsẹ̀ ìjọba tó kù nìyẹn kí báwa fi lédi yẹn lẹ̀ tó láwọn ti gbóńdó pé kọ́dà bí ó mú ṣẹ̀pẹ́ ìtẹ́fẹ́ fún ni pé kó fi súnà ńlẹ̀ tó wá kú ọ̀rọ̀ òfin èyí ni kọ́ gbé ẹgbẹ́ láti ṣẹ̀rí akọ ṣẹ̀gẹ́ ti ní ṣẹ̀rí akọ tó bá jálábò sí táwọn bá jálábò sí ẹni tó jẹ́ kọ́ àlìkárí àwọn ọ̀pẹ̀ wọn grand kadi òun ní òdùn olùkọ́ wọn ṣe wà líyù tó bá yé débẹ̀ ó sì yé wọn débẹ̀ àmọ́ tó báwọn náà kórìíra súnà òun náà lè ní pé irọ́ so ìgbà yẹn ẹ wàá sọ ẹ sì á lọ sí kóòtù ti gọ́ọ̀mẹ̀ntì tẹ́lẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni àhá ó pé àwọn dáadáa wọ́n kàn ìtàn kan níbi pé ọmọ yìí ọmọdún mélòó ni ìtàn kan níbi pé ọmọ 18 years tó bá ti lè pé 18 years ó ti tán
sẹ́gẹ́tì ní ti ó ti tán so that àwọn gẹ́lẹ́ lórí pé ẹfílẹ̀ ẹni kò mọ̀ sọ tó ọ̀dọ́ ọlọ́pàá tó lè jẹ́ mùsùlùmí olówájẹ́ wà líyú gbà náà lò olódòdó wà líyú ó tọ́ ni wọ́n fẹ́ bẹ̀ẹ̀ sí lọ́wọ́ rẹ ni bọ̀tá pé wọ́n bá ní nǹkan míì tó bá sọ káwọn bọ́ra náà fẹ́ jẹ́ ààbò tó bá ní nǹkan míì tó bá sọ tẹ́ bá ti convince wọn lórí ẹ̀ tó bá gbọ́ tó kéèyàn ti sí ọkọ̀ mẹ́ kéèyàn tó ti brother mi sí bẹ̀ bá pé bọ̀tá pé náà lérí ẹ̀sìn gẹ́gẹ́ ni ilé ẹ̀sìn ni wọ́n bá tèmi ní pé ọba àmú arọ wá ọba àmú mẹ̀kúrú ètò kúrò ọba àmú wá ọba àga ọba àmú wá tèmi ní pé kó máa jẹ́ alùsùnà ṣẹ́gẹ́tì ní sí kéèyàn tẹ àwọn ọ̀nà báyìí tó àwọn òfin máa pariwo pé kọ́dà ó gba ọmọ ní ọdún àwọn òbí rẹ ni ní parí nọ́mbà 11 10 kílẹ̀ yín náà 10 méjì ọ̀yá náà No. Ẹni tó ti ṣe òkú rẹ̀ sínú ilé, òkú àbá rẹ̀ tó àwọn ilé sí, ó ti wá gbọ́ yé pé kò dá bẹ́ẹ̀, ṣẹ́gẹ́tì, ó wá ní òfẹ́ wù, gbogbo ọ̀dísáìdì bá kò fẹ́ wù. Gẹ́gẹ́ bá òjò ti wá, ṣé fún ànábì gan tó gbẹ́sìn wá, ó máa ń consider environment bí wọ́n ṣe nímọ̀ mọ́ nípa ẹ̀sìn. Ali radiyallahu ta'ala anhu ó ní kallimu an-nas bi qadri uqulihi bẹ́ẹ̀ bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn ẹ wo level understanding wọn ní kẹ́ fi gbé kalẹ̀ fún wọn. Ní kẹ́ mọ́tò lórí fún wọn but òdòdó lẹ́sọ̀ o but bẹ́ẹ̀ tí wàá gbé kalẹ̀ bí wọ́n ṣe nímọ̀ mọ́ òye wọn làákàyè wọn lẹ́sọ̀ kàn á bà tẹ́ rí àwọn family ànábì wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì máa wọnú Kaaba káàmọ́ mọ̀ sí kánábì tó dé wọ́n wá mú ẹnu ọ̀nà Kaaba wọ́n á gbé kó òbútu àtẹ́lẹ̀ láti gbé ànábì wa Ibrahim wọ́n á lọ gbé sókè pápátá yóò wá nídìí pé tó fẹ́ bu Kaaba ó sì máa wá tí yóò fi gbó kíni bàtà ànábì wa dé ànábì wa ń sọ fún Aisha pé káì tí ẹ bá ṣe pé ìwà kúfúrù etí tán lára àwọn èèyàn wa tán ni títí ń bẹ lára wọn Kaaba yìí ìyìn bá lọ wú ẹnu ọ̀nà rẹ̀ ìwà ṣe dọ́gba bó ṣe wà lásìkò ànábì wa Ibrahim sàlẹ̀ òfin kí o ṣe kó ṣe torí pé ọ̀dà sáni àwọn èèyàn bíkọ́ sáni bá ṣe ń gbà náà wọ́n lè fi kójú àwọn tí wọ́n fẹ́ ṣe Islam tí wọ́n ti rò pé á ṣe Islam wọ́n lè fi kójú rẹ̀ kó báwọn ibi dáná ti máa ń lò lónìí lápò ìjú òkúta ẹbí ìlọ rẹ̀ pé mọ́sá ilé èyí ilé ta ni ilé ọlọ́run náà ni ló ti yọ jígà sí ni wọ́n yí o àwọn tí wọ́n bí tí wọ́n ti yọ jígà lóòótọ́ tí wọ́n lé ọlọ́run àwọn ò mọ tí torí ẹ wú yọ jígà sí àsánábí ọlọ́run kọ́ èèyàn kú jẹ ní ìtànàbí wónù tí ò fi ṣe jọ náà irú àwọn kan bá nàánù máa wò ǹjẹ́ gbogbo àwọn mọ̀lẹ́bí wa tá a jọ jọ̀ràn báyìí káyọ̀ gé mọ̀lẹ́bí báyìí irú ọ̀rá sáǹdì tí wà yìí tí wọ́n ní tí wọ́n bá ti wá ní àwọn wàá gbìyànjú pé báwọn náà ṣe ní ọ̀rá sáǹdì náà ní. pàtàkì jùlọ ẹ tó bá jẹ́ abẹnú gan nínú mọ̀lẹ́bí kájẹ́ kó ní ọ̀rá sáǹdì yìí pé ká sọ fún ká bá sọ áfùkẹ́sẹ̀tì ní agbára àfáwá ni títí tó fi yé pé òótọ́ ni tọ́sẹ̀ bá ti wá látọ̀dọ̀ rẹ̀ bí ìgbà kó dájọ́ ìyàwó tí wọ́n lè yẹ ni pété ń dájọ́ ìyàwó rẹ̀ ní àbámọ́gàjì ní ọmọ tó dá àmọ́ ìwọ dájọ́ ìyàwó ìwọ ní ọ̀nà bí ọdún náà tó dájọ́ ìyàwó pẹ́pẹ́ yóò nira fún yàn tí ìbàdí kọ́dà ariwo brọ́dà kan náà ṣe bẹ́ẹ̀ rí tí ariwo nílò lọ́rẹ́ báyìí nìmọ̀ àdúgbò rẹ̀ dé ariwo kájọ́ náà àwọn tó ti jọmọ àdúgbò wa tó jọmọ àdúgbò rẹ̀ tó wà níbi iṣẹ́ tiwa wọ́n ní àṣìbá ilẹ̀ yìí ẹ̀dá lùsùn náà àṣẹ́yìn náà máa ń wúkú nítorí wá kàkiri pé ó ń wúkú bẹ́ẹ̀ sì ni òun wúkú bàbá rẹ̀ ní gẹ́gẹ́ ní ti wọ́n lọ darí mọ̀dínà ló kẹ́rù pé irọ́ ó ti gbọ́ ẹ̀mọ̀ nígbà tí ẹ̀ lọ mọ̀dínà tó tẹ̀ dé mọ́ sí lára dáadáa ó ti gbé jígá lò wọ́n jájá pẹ̀lú àwọn fámìlì rẹ̀ adúgbò kàkí pé ìwúkú kò rí kò rárá yé ṣe pé èmi náà fẹ́ pé ní ìwúkú
báyìí ni kò ráyè ṣe ó ń wúkú ọlọ́pàá ká mọ́ àfẹ́bùsí náà máa ń wúkú so ẹwọ bàjẹ́ tó sọ̀rọ̀ àtẹ́lẹ̀ èèyàn mélòó ni wọ́n fẹ́ pè tó wọ́n fẹ́ sí àlàyé nǹkan mọ́ tó wọ́n fi jẹ́ pé àlàyé ẹ̀ ló kọ́ ṣáájú kára ìbá ṣáájú tó lọ́ọ́ máa ní kan gbọ́ yé bẹ́ẹ̀ tó yẹ bá ní sí ẹjọ́ sí pọ̀ wà ní sí pé ẹ̀kọ́dà láyé sì ló padà wá wókù àwọn tó gbé lọ́wọ́ ẹ ti á gbà fún níparí ibi mọ́lá sí wọ̀ báyìí ibi tí wọ́n ti máa ń sàlọ̀ aláwọn bí kíkàn gá wà tí sáré wá wà ń bẹ̀ sáré kírun mọ́ta sí báyìí àlékì pàtàkì lọ tó bá yẹ kó tẹ̀wà lọ́kàntàn bí ọ̀dọ̀ imam àlékì àyàfi tó bá yẹ pé ó di nǹkan tó ń bẹ níwájú mọ́ báyìí bí tí sáré wá gàgàn kí ó di nǹkan tó wà ń bẹ̀ àyífi méjì tó bá wà ń bẹ̀ ìgbà yẹn ló tó lè pé èèyàn lè àlékì bẹ́ẹ̀ but báyìí èèyàn lè kí wallahu ta'ala a'lam bis-sawab. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته.